فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم الذي أمر بصلة الأرحام والصلاة والسلام على نبينا محمد السلام وعلى آله وأصحابه الأعلام. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọba Allah, ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa sokùn ẹbí papọ̀, ká máa jókòó ẹbí ọjà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ọba yìí ó ṣe okùn ẹbí yìí ó ṣe ní ọ̀kan nínú àwọn ẹ̀sìn tá a máa fi súnmọ́ Ọlọ́run ọba wa. ọba tó ṣe bẹ́ẹ̀, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀, gbogbo àwọn sàhábà pátá, àwọn ọ̀yẹ́ nìkan lẹ́nu wọn, kó lọ́ mọ́tàbà kẹ́ gbogbo wọn. ìdí ẹ̀yìn bá ti ń yọ àwọn sàhábà kan lẹ̀, ibi àwọn sàhábà báyìí àwọn ò ní ṣàdúrà fún wọn. ìjọba làdánwò ti báyàn nínú ẹ̀sìn. gbogbo àwọn aráàlú ànábì pátá àtàwọn sàhábà kọ́lọ́ mọ́sàbà kẹ́ gbogbo wọn. èyí tó dáa jù nínú ọ̀dọ̀ tí yẹn máa ń jókòó gbọ́ tí sì máa ń ṣàǹfààní fún yàn láyé àti lọ́run, òun náà ni gbogbo ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú àyà Kùránì. ojú ọ̀nà tọ́tọ́ tí ó dàrú tí yẹn máa ń tọ̀ tó jẹ́ pé èyàn tọ̀ wọlé ọlá ní alìjánná, òun náà ni sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tí wọ́n ní ká fi súnmọ́ Ọlọ́run, tábà ti sí Kùránì táàrí àwọn onú hadithi àbá wọ́n yí pé lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè. Ànábì ní gbogbo bídíà pátá ìṣìnà ni. gbogbo tí wọ́n ti dálẹ̀ tá Ànábì ọba ti ṣe tí wọ́n ti pè lẹ́sìn, Ànábì ní ànú ni. èèyàn wá ní wo kó ànú àfi kó lè já sínú iná Ọlọ́run. abẹ́lẹ́ nínú ànú rẹ̀ nìkọ̀ọ̀kan wa. sunna tá Ànábì ní a máa ṣe ni kọ́lọ́ mọ́sàdí alẹ́ máa ṣe. gbogbo tó jẹ́ bídíà pátá kọ́lọ́ mọ́sà lé wa jìnnà kó ń bẹ̀. àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ ọlọ́mọ́sà bá mú wọn kó ń bẹ̀. mo kí gbogbo mùsùlùmí tó wà ní ìlú Ìfàyìn, ọbẹ̀ lérí bàbá ìmáàmù àgbà àti gbogbo àwọn àyímà, àwọn ìmáàmù àti gbogbo àwọn àlùfáà àti gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn àgbààgbà tó ń bẹ nílùú. mo bẹ̀ lọ́wọ́ bá fún wa pé àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kó lọ́mọ́sàjọ́ máa bá wa gbé. ìtí wọ́n ní ká gbé yẹ̀wò láàárọ̀ yìí òun náà ni sulatu rahimi ahamiyatuha anwa'uha wa fawaiduha. ìso okùn ẹbí papọ̀ báwo ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa. lẹ́yìn náà àwọn nǹkan wo lèyàn máa fi so okùn ẹbí pọ̀. ẹni bá wá ń ṣe tí máa ń so okùn ẹbí pọ̀, àǹfààní wo ní orí láyé àti lọ́run. ẹ̀yọ́ máa yá wa ẹjẹ́ akọ́kọ́ lè dì mú wípé silatul arhami hiya al-ihsanu ila al-aqarib aw al-aqrabin wa isalu ma amkana min al-khayri ilayhim wa daf'u ma amkana min ash-sharri anhum. ìtàn pé ní ká máa sokùn ẹbí papọ̀ òun náà ni ká máa ṣe dáadáa sẹ́bí, gbogbo dáadáa tipa wá bá ká máa ṣe. lẹ́yìn náà ká máa mú kú òfẹ́ bí gbogbo nǹkan tí yóò bá jẹ́ ìnira fún ẹbí.
hadhihi ibadatun wajibatun amara Allahu biha odidi ẹ̀ṣẹ̀ kan ni téèyàn máa fi ń súnmọ́ Ọlọ́run ọba wa tó jẹ́ pé téèyàn bá ṣe èyí ó torí ẹ̀ wà àlìjánnà Ọlọ́run wal qati'atu ay qati'atu rahimi min asbabi dukhulin nar téèyàn bá sì ní òun fẹ́ máa jákun ẹbí òun ní ṣe dáadáa sẹ́bí aburú lòun máa ṣe fún ẹbí wọ́n ní yóò ṣe sábàbí tí ó fi wọnà Ọlọ́run tọ́lọ́wọ́n bá fẹ́rí jìn yawmal qiyamah níjọ́ al-qiyamah ẹ̀sìn pọ̀ tọ́lọ́wọ́n bá aláàpá wá láṣẹ ká máa ṣe ara ẹni rún ara rẹ̀ ní àwẹ̀ gbígbà ara rẹ̀ ní ká máa lọ Mákà ara ẹ̀sìn òun náà ní ká máa ṣe dáadáa sáwọn òbí wa ara ẹ̀sìn náà ní ká máa ṣe dáadáa sáwọn ẹbí wa adékùnrin tá a fẹ́ jòkó sọ lẹ́ni ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sìn tó jẹ́ dandan lérí wa tá a gbọ́dọ̀ mójútó ká tó tẹ́lẹ̀ gbà sọ ká tó lọ lè bọ́ lọ́wọ́ bá wa ẹ̀yọ́ mayami gbogbo wa pátá tá a jẹ́ mùsùlùmí òdodo ọ̀pọ̀lọpọ̀ wa ìbáàdà yìí ń bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àti wá nígbàgbọ́ pé ńgbà tá a ti kírun tá a ń gbàwẹ̀ ká máa wá bokùn ẹbí jẹ́ ká máa jákun ẹbí kò sí ní tó lè ṣe fún wa à ń tanra wa ni o bọ́bá kírun ọgbà ládàrún tọ́ba gbàwẹ̀ ọgbà ládàwẹ̀ tọ́ọ̀ bá sokùn ẹbí pọ̀ tó ń kírun ọgbà ládàrún àmọ́ ọwọ́ náà lè di pé òun jákun ẹbí. wọ́n mọ̀ ní hum dhawul arham àwọn ogun là ń pè ní ẹbí nítorí pé àwọn tí wọ́n ní ká ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run pátá ni o Ànábì ní wa khaliqin nasa bi khuluqin hasan Ànábì ní gbogbo ẹ̀dá ọlọ́run ọba kọ́dà ẹni tí ò bá yín ṣẹ̀sìn yín ẹ máa ṣe dáadáa sí gbogbo ẹ̀dá ni wọ́n ní ká ṣe dáadáa sí àmọ́ dáadáa ta fẹ́ ṣe sáwọn ẹbí ó tún pọ̀ ju gbogbo àwọn ẹ̀dá tó kù lọ zawul arham àwọn ogun là ń pè ní ẹbí wa tá a lè mójútó alákọ̀ọ́kọ́ al-aba'u wal-ummahat àwọn bàbá wa tó bí wa àtàwọn ìyá wa tó bí wa àwọn náà làkọ́kọ́ ẹbí wa wal-ajdad wal-jaddat àwọn bàbá wa àti àwọn bàbá ìyá wa àwọn ìyá bàbá wa àtàwọn ìyá wa ìtumọ̀ ẹni pé àwọn òbí lókè tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe àwọn bàbá wa sílẹ̀ àwọn náà ni àwọn ẹbí wa wal awlad wa awladuhum àwọn ọmọ tá a bí ẹbí wa làwọn ọmọ wa tá a bí àtàwọn ọmọ táwọn ọmọ wa ń bí àtàwọn ọmọ wa wal ikhwa wal akhawat wa awladuhum àwọn tí wọ́n ń pè lẹ́bí àwọn náà ni àwọn ọmọ ya wa tí wọ́n jọ bí wa papọ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin lóbìnrin àtàwọn ọmọ wọn wal a'mamu wal ammat àwọn àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin àbúrò bàbá rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin wa awladuhum àtàwọn ọmọ wọn àwọn tí wọ́n ń pè lẹ́bí wa ni wal akhwalu wal khalatu wa awladuhum àwọn ẹ̀gbọ́n màmá rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n màmá rẹ̀ lóbìnrin àbúrò màmá rẹ̀ lọ́kùnrin àbúrò màmá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn àwọn tí wọ́n ń pè lẹ́bí wa ni ittafaqal ulama wal awla àwọn tí mo kàkà lẹ́yìn àwọn afáàpanu pọ̀ lérí ẹ̀ pé tọ́lọ́wọ́n bá aláàbá ní ẹ̀ṣẹ̀ dáadáa sẹ́bí àwọn tọ́lọ́wọ́n bá aláà ti ń rè fáǹsì àwọn tí ọlọ́wọ́n bá aláà ti ń sọ ni. ẹ̀yọ́ màá yá mi nílùú fàyìn ẹ̀dákun torí tọ́lọ́wọ́n bá wa àwọn tá a ti ń sokùn ẹbí pọ̀ tẹ́lẹ̀ ẹ má jẹ́ ajé ọjà o gbogbo àwọn tọ́jẹ́ pé à ń jákun ẹbí kálọ̀ lè túbá lọ́dọ̀ ọlọ́wọ́n bá kọjú tó lọ nítorí ọlọ́wọ́n bá aláà tó dá wa ó dá wa torí ká máa ṣe pọ̀ ni ọlọ́wọ́n dá wa nítorí ká lè máa jà tẹ́bí bá ti ń tò ìlú ó máa tò tẹ́bí bá ti ń dàrú ìlú ó máa dàrú ahamiyatu silatul arham ẹja wọnú al-Qur'an al-Karim àti hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam báwo ni ẹbí ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa ìmọ̀sokùn ẹbí báwo ló ṣe tóbi tó nínú ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ ká lè máa pè silatul rahimi amru ilahi àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba òun náà ni ká máa sokùn ẹbí pọ̀ Ọlọ́run ní a kírun Ọlọ́run ní a gbààwẹ̀ Ọlọ́run ní a lọ Mákà Ọlọ́run ní ká máa tọrẹ Ọlọ́run ní ká máa sokùn ẹbí pọ̀ ó pàṣẹ a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ọba ní wa'budullaha wa la tushriku bihi shay'a Ọlọ́run ọba ní ẹ máa sin Allah
ẹ má ṣe nǹkan mi wala tushriku bihi shay'a ẹ má mú kankan báyìí kẹ́ ẹ má wá bọ. ọlọ́run bá a la nígbà tó ṣàlàyé yẹn tán ẹ máa tó fi lé o ní wabil walidayni ihsana àwọn bàbá yín àti ìyá yín ẹ máa ṣe dáadáa sí wọn. ọlọ́run ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹbí. ọlọ́run àwọn bàbá yín àtàwọn ìyá yín ẹ máa ṣe dáadáa sí wọn. wabidhil qurba àwọn tí wọ́n jẹ́ bí yín ẹ máa ṣe dáadáa sí wọn. ọlọ́run dákọ̀ bàbá àti ìyá ó sì wá dákọ̀ àwọn tó kù. tá a bá ṣe dáadáa sí yàn nínú ẹbí bàbá wa á ṣe dáadáa sí àmọ́ ìyá alákọ̀ọ́kọ́ ànábì ti ṣàlàyé ẹ̀ nínú àdìsí nígbà nìkan wá bá ànábì pé ta ló yẹ ká máa ṣe dáadáa sí ní gbogbo ẹ̀dá tó wà lé ayé ànábì ní ummuka ànábì ní màmá rẹ̀ lálákọ̀ọ́kọ́ ta ló tún kàn ànábì ní ìyá rẹ̀ lẹ́lẹ́kejì ummuka ta lẹ́lẹ́kẹta ànábì ní ummuka ìyá rẹ̀ náà ni ta wá ló tún kàn ànábì ní thumma abuk ó sì wá kan bàbá rẹ̀ adégbé ta bá máa ṣe dáadáa sẹ́bí ìyá wa lálákọ̀ọ́kọ́ lẹ́yìn náà bàbá wa lẹ́yìn náà gbogbo àwọn tí mo kà lẹ́ẹ̀kan àwọn ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa àtàwọn ọmọ wọn àwọn ọmọ ìyá wa tọ́jọ́ bí wa àtàwọn ọmọ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba Allah sọ eléyìí nínú Suratu Nisa àyà 30 Suratu Nisa àyà 30 jama 30 ọlọ́run ti ní ẹ máa sìn mí ẹ máa ṣẹbọ lẹ́yìn náà ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín àtàwọn ẹbí yín àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ẹbí nípa débi pé ń gbọ́ ọlọ́run ọba aláǹdàkọ ìjọsìn tá a ṣe sí ìwọ̀ tí a gbọ́dọ̀ fún ọlọ́run ìbáàdà ń parí ìwọ̀ tiẹ̀ báyìí ìwọ̀ ẹbí lókùn tọ́lọ́run ọba alá tó ṣàlàyé lérí ẹ̀ ọlọ́mọdé àárín wa àti ọlọ́mọdé ó dàrú o àárín wa àtẹbí wa náà kọ́lọ́mọdé ó ṣe kíni kọ́lọ́mọdé ó dàrú torí táàrin rẹ bá ti dàrú pẹ̀lú àwọn ẹbí wàhálà ti báyàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò máa retí yàn láti fìyà jẹ yàn yóò fìyà jẹ ẹni tí ń ṣẹbọ yóò sì fìyà jẹ ẹni tí ń ṣe kíni ẹni tí ń jákun ẹbí ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní inna Allaha ya'muru bil 'adl ọlọ́run bá yín pàṣẹ oníkẹ́ máa ṣe déédéé wal ihsan kẹ́sì máa ṣe dáadáa wa ita'i dhil qurba lẹ́yìn náà ẹ máa ṣe dáadáa fún àwọn ẹbí ẹ máa fún àwọn ẹbí lẹ́tọ̀ọ́ wọn ita'i dhil qurba suratu an-Nahl 110 aya 90 suratu Nahl bẹ̀rẹ̀ lọ́wọ́ bá aláàtẹ̀ ń pàṣẹ ipe òun pàṣẹ ká máa ṣe déédéé òun pàṣẹ ká máa ṣe dáadáa òun tún pàṣẹ lérí ilẹ̀ òun ká máa fún àwọn ẹbí lẹ́tọ̀ọ́ wọn ọlọ́wọ́ aláàtún sọ nínú aya mi ọlọ́wọ́ bá ní wattaqullaha allati tasa'aluna bihi wal arham ọlọ́wọ́ ni ẹ bẹ̀rù Allah ọba tó jẹ́ pé ilẹ̀ máa fi ń bẹ̀rẹ̀ ayín dákun torí Ọlọ́run wọ́n ṣe fún mi ní nǹkan báyìí dákun torí Ọlọ́run mọ́sá ju nǹkan báyìí lẹ̀ tá a sì pàtàkì ọlọ́run ọba yẹn tá a dẹ̀ jù ú lẹ̀ fún tọ̀hún ọlọ́run wal arhama lẹ́yìn náà ẹ bẹ̀rù okùn ẹbí ìtumọ̀ ẹni pé ẹ bẹ̀rù ọlọ́run ọba lára ẹbí kìí ṣe bí gangan la máa bẹ̀rù kí la máa bẹ̀rù Allah tó ní ká má jákun ẹbí inna Allaha kana alaykum raqiba ọlọ́run ọba lèmi ọlọ́run ọba ń sọ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń sokùn ẹbí mò ń sọ yín gbogbo ẹ̀yin tẹ́ ń jákun ẹbí mò ń sọ yín nígbà ọlọ́wọ́n bá lóhùn sọ ọ wà nínú ẹbí ọ̀dà nǹkan rú ọ̀nba nǹkan jẹ́ ọmọ pọ́lọ́wọ́n bá aláwọ̀ wọ ọlọ́run sì ń sọ ìtumọ̀ ẹni pé bọ́ bá ṣe dáadáa òun ṣe dáadáa sí ọ tọ́ ọ bá ń dẹ bí rú tọ́ ń jákun ẹbí òun ọmọ hàn ọ́ lè mà òun ọmọ fìyà jẹ ọ́ látàyé níbí dọ́run òun náà ni okùn ẹbí jíjá ní máa ń ṣe sábà bíi ìyà fẹ́ni tí bá ń jà arákùnrin kan ó lè bá anabiwa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó dọ́dọ̀ anabiwa Muhammad ó ní ìwé òjíṣẹ́ Ọlọ́run akhbirni bi amalin yudkhiluni al-janna akhbirni bi amalin yudkhiluni al-janna máṣe ṣàlàyé iṣẹ́ kan tó jẹ́ pé tí n bá ṣe ń dọ̀mọ̀ àlìjánná anabi ní ta'budullaha ọmọ sin Ọlọ́run wala tushriku bihi shay'a ò ní ṣẹbọ kí ló kọ ẹbọ tí wọ́n ń ṣe nílẹ̀ yìí kí ló kọ àwọn ẹbọ tí wọ́n ń ṣe nílẹ̀ yìí ẹ bá wọn sọ méjì mẹ́ egungun bẹ àwọn náà rí arígbàtà ń bọ̀ lẹ́yìn náà ńkọ́ òrùwà
tá a bá ti fẹ́ wà lìjánà àwa tá a bá ń yọ ṣe é àtàwa tá à ń ṣe tí gbogbo èèyàn ń rí wa ẹ má jẹ́ àṣe mọ́ torí pé àwọn mọ́ṣáláṣí a sì gbà pé mùsùlùmí ni wa kò sí kankan tí à ń torí ẹ̀ kírun tá à ń gbà rẹ̀ tó ju pé a fẹ́ wọ àlìjánà lọ arákùnrin wa bí anabi pé àkùbírì ni mọ́sá ìsàlàyé fún mi àwọn iṣẹ́ tí màá ṣe tí ń fi wà àlìjánà anabi ní ta'budullaha ọmọ fèrè kalẹ̀ ọmọ sin ọlọ́run nìkan ni wala tushriku bihi shay'a ò ní mú nǹkan kan tó máa bọ̀ ò ní máa ṣe òòṣà àdábọ̀ àti òòṣà àjọbọ̀ ò sì ní agbára èso kan lé agbára ògùn tó gbàgbọ́ pé bó ṣe wà yẹn bàbá ti gbára lé ẹ̀yìn báyọ̀ máa ṣẹlẹ̀ ànábì ní tó bá ti bọ́kùn bí yẹn wa tuqimu sọ́lá ó sì máa kírun wa tuti zaka tí zaka bá owó rẹ̀ ó máa yọ gbogbo tí mo yàn wà lìjánà ni o kí lóò ànábì fi parí rẹ̀ ó ní wa tasilu rahim lẹ́yìn náà tó bá fẹ́ wà lìjánà máa sokùn ẹbí papọ̀ kí ni ìdàkejì rẹ̀ tó bá fẹ́ wà lìjánà máa jákun ẹbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín kírun gbààwẹ̀ yóò padà wà lìjánà o kò sì ṣẹbọ àmọ́ yóò kọ́kọ́ wọ náná tọ́lọ́wọ́n bá fẹ́ríjì ní ardul mahshar tọ́lọ́wọ́n bá fẹ́ríjì yóò kọ́kọ́ wọ náà pé ń jákun ẹbí yóò sì wà lọ́ọ́ níbàwọn lálìjánà èyí táwọn bẹ̀rẹ̀ ní pé àsìkò tó kéré jù lọ wọ́n jà lò nínú iná ọlọ́run ọba wa ọlọ́run já wà lìjánà níbẹ̀rẹ̀ tó bá fẹ́ wà lìjánà níbẹ̀rẹ̀ máa lè sokùn ẹbí papọ̀ bó ṣe ń kírun silatu rahimi dalilu ala sidiki iman al-abd rí ìmọ̀ sokùn ẹbí papọ̀ òun náà ní ma já mà pé mùmínì ni ọ́ gbogbo àná làá ma pé olùwàgbọ́ òdodo ni wá agbọ́lọ́ngbọ́ wọ́n ní gbogbo ẹni wá gbọ́lọ́ngbọ́ àmì táàfin mà pé gbọ́lọ́ngbọ́ òun náà ní kárí pé ọ̀dà nínú ẹbí anabi ni wa man kana yu'minu billahi wal yawmil akhir anabi ni gbogbo ẹni tó bá gba aláàgbọ́ lóòótọ́ tó ti gbà pé ọjọ́ àlùkìyámà ń bọ̀ falyasil rahima kọ́ máa sokùn ẹbí ẹ̀ pọ̀ tí bá ti sokùn ẹbí pọ̀ àmì ni táàfin mà pé òdodo ni bá a ṣe rí ìrísí rẹ̀ pé ọjọ́ tẹ̀sìn ọjọ́ súnà ọjọ́ mùsùlùmí wọ́n ní ká lè béèrè nínú ẹbí náà tí wọ́n bá ti ní lágbájá èèyàn dáadáa ni nínú ẹbí lágbájá ìmọ̀ sokùn ẹbí papọ̀ ìkankan ò ní ṣẹlẹ̀ àbí kó dìde wọ́n ní ká lè mọ̀ pé ó ń tọ̀hún ó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kìí ṣe òpùrọ́ kìí ṣe kíni òpùrọ́ lérí ìgbàgbọ́ kọ́tù rahimi mad'unun walau kana abida walau kana alima walau kana hafizan li kitabillah wọ́n ní gbogbo ẹni tí máa ń jákun ẹbí bó ṣe wù kó kéwú tó ọlọ́run ti ṣe pèlè ẹni tí máa ń jákun ẹbí bó ṣe wù kí a rí àpẹẹrẹ ẹ̀sìn lára rẹ̀ tó ẹni tọ́lọ́run ṣe pèlè al-mal'ununa alladhina yamshuna ala al-ard àwọn tọ́lọ́run ṣe pèlè tí wọ́n rìn lérí ilẹ̀ wọ́n ní bó ṣe wù kí wọ́n kírun tó kí wọ́n gbàwẹ̀ tó bó ṣe wù kí wọ́n máa kéwú tó wọ́n ní àwọn náà làwọn tí wọ́n ń jákun ẹbí ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ ní al-Qur'an al-Karim suratu Muhammad aya 22 àti 23 ẹja lọ léwò táwọn afa sunna tí wọ́n kọ́ wọn kéwú tí wọ́n ti ń sọ fún wa pé kíní ìdá nínú ẹ̀sìn wọ́n máa sọ fún wa pé ẹlẹ́wọ̀ ayà báyìí kíní ìdá nínú ẹ̀sìn wọ́n ní ẹ̀ máa lọ léwò nínú àdìsí báyìí wọ́n yẹ mú ọ̀rọ̀ ẹ̀sìn wa látọpọlọ wọn ètò wọn fi kọ́ àwa nìyẹn àwọn afa wa ni wọ́n jòkó lẹ́yìn ètò wọn fi kọ́ wa nìyẹn ipe gbogbo tẹ́ bá ti sọ fáwọn yẹn pé kíní ìdá ẹ fún wọn láyà ẹbẹ́ ṣe la pé kíní yọ da ẹ fún wọn láyà àwa nínú àyà á lè wọnú àdìsí tabatiri nínú àdìsí mọ́mọ́ sọ pé òtún nínú àyà máa o àdìsí gangan fún ara rẹ̀ oye thabatati ujiyatu sunnati rasulillahi sallallahu alayhi wa sallam ó ti tó fún alẹ́ rí láti máa fi darí ẹ̀sìn alẹ́ rí kankan nínú alukur'an tààtún nínú àdìsí alẹ́ rí kankan nínú àdìsí tá a ní nínú kur'an ẹ̀rọ àgọ́mọ nínú àyà wòlọ́wà yu'aqqu anil mawlidi yawma sabi'i nínú súra wòlọ́wà kò sínú alukur'an kò tó wà nínú àdìsí à ń pẹ́ náà bá pẹ́ náà fún àwọn ọmọ wa à ń pẹ́ náà wọ́n wá sọ pé òòrí nínú alukur'an ìtọ́ba sí nínú kur'an nígbàgbọ́ ọ̀wọ́ náà ọlọ́ni àti ọláha wà àti rasul ọlọ́ni ẹ máa tẹ̀lé ọlọ́run ẹ̀dẹ̀ máa tẹ̀lé rasul ọmọ àyò tí rasul afọkọ̀dé àtọ̀ Allah ẹni máa ti ń tẹ̀lé ànábì ń tẹ̀lé ọlọ́run náà nìyẹn torí ànábì náà ló jí sí ọlọ́run kò ní sọ kankan wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha kò ní sọ kankan àbí kọjá pé ọlọ́run ọba aláà ló ní kó sọ bóyá nínú àyà kan àbí nínú hadisi ọlọ́run ọba aláà ó fi rìn lẹ́nu alukur'an suratu Muhammad ọlọ́run fa hal asaytum in tawallaytum ọlọ́run ọba ní ha ẹ ti yí ẹ̀yìn padà sí ní ta ní kẹ́ máa ṣe an tufsidu fil ard ẹ bẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́ wa tuqatti'u arhamakum ẹ bẹ̀rẹ̀ sí jákò ẹbí
ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí ulaika alladhina la'anahumullah ọlọ́wọ́n bá ní gbogbo wọn mo ti ṣẹ́bilé wọn mo ti ṣépèlé wọn mo ti bínú sí wọn mo ti gbé wọn jìnnà sí kẹ́mi ọlọ́run fa asammahum mo ti di wọn létí bí mo ti ń jákun ẹbí ègún ìbínú ọlọ́run yóò máa tẹ̀lé káàkiri kò ní jòkó tí wọ́n bá ti ń sọ̀rọ̀ òdodo wa a'ma absarahum ọlọ́run bá ní mo ti dọ̀nà rú mọ́ wọn lọ́wọ́ wọn ò ní rí náà gbogbo ibi tí èèyàn lọ tí yóò fi sórí ire ànídarí wọn lọ́bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò máa dàrú ni yóò máa rí náà tójú ìtajọ ń wura wa yìí o àmọ́ ọlọ́run bá láò ní darí ẹ̀ lọ síbi dáadáa yóò sì máa gbọ́rọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ yìí àmọ́ ọ̀rọ̀ òdodo tí wọ́n ṣàǹfààní fún kò ní débẹ̀ látara ìbínú ọlọ́run tí ń tẹ̀lé káàkiri mani wal mal'unu fi hadhihi al-aya tani ọlọ́run bá aláǹ sípèlé ń bí ulaika alladhina la'anahumullah àwọn ọlọ́run bá ń sípèlé ń bí wa tuqatti'u arhamakum àwọn tí wọ́n jákun ẹbí kọ́lọ́ mọ́ fi wá sínú wọn ẹ̀yọ́ mayami inú ẹ̀sìn wa afawa ali ibn al-usayd in sọ fọ́ ma rẹ̀ ó ní ya bunayya ó ní wọ́n máa mi la tusa'ib qati'a inni wajadtuhu mal'una fi kitabillah fi thalathati mawatina ó ní wọ́n máa mi ó ní má ba ẹni tí máa ń jákun ẹbí ṣọ̀rẹ́ o ẹni tí ń sọ fún ọ pé òun ti dàrú òun ti ń bá yájà àbúrò bàbá àwọn òun ní bá sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ òun ti bínú sí wọn òun ti ní gbogbo àwọn ẹ̀gbọ́n ìyá àwọn kan mọ́ dọ́dọ̀ òun mọ́ ó ní wọ́n ọmọ mi wọ́n bá sọ̀rẹ́ o bẹ́ẹ̀ bá ń bó lórí bú sọ̀rẹ́ yọ̀ọ́ràn yẹn o ó ní torí pé òun rí lọ́nà mẹ́ta tí ọlọ́wọ́n bá aláàtí ń ṣépèlé gbogbo ẹni tí ń jákun ẹbí ọ̀kan ni mo ti kà fún yín lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni walladhina yanquduna ahadallahi min ba'di mithaqihi ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n ti yí àdéhùn padà wa yaqta'una ma amara Allahu bi an yusal wọ́n sì ń jákun ẹbí ta ní kí wọ́n máa sopọ̀ wa yufsiduna fil ard wọ́n balẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ ulaika lahumul la'na ọlọ́wọ́n bá ní làánà ọlọ́wọ́n máa bá wọn ká walahum su'ud dar walahum su'ud dar ọlọ́run lẹ́yìn gbàtà ti bínú sí wọn tán ilé ìbànújẹ́ kan bẹ ilé bú ààyè bú ibi téèyàn ti máa ń sunkún ibi téèyàn ti máa ń kó wàhálà ilé ìyà ọlọ́run bá ní àwọn tí wọ́n ń jákun ẹbí la kọ́ kalẹ̀ fún tó o bá ń jákun ẹbí tó bá ní ọmọ náà ní ọ ibi tọ́lọ́run ti sọ nìyẹn o lè ra mọ́tò o lè kọ́lé o lè má lọ léèbó o lè ní gbogbo téèyàn ní o lè jọba kódà o lè jáfa ọlọ́run ní kó tó wà lìjẹ́ náà ó kọ́kọ́ lọ sùn dár tọ́lọ́run bá ní ilé kan aburú lọ́wọ́ àánú ẹ̀ ó wà àdìmọ́n ọlọ́run bá aláwọ̀ ní ròyìn kankan àfi kọ́jẹ́ pé nǹkan ó tóbi sùn dár òun náà ní iná jahannama ọlọ́run kọ́lọ́mọ́jẹ́ ní kọ̀ọ̀kan kọ́lọ́mọ́jẹ́ àwọn bá wọn wọ̀ ọ́ ọlágbára ọlọ́run suratu ra'ad aya 20 àti 5 ibẹ̀ lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ipe mal'un ẹni tí ń jákun ẹbí ègún bẹ lérí ẹ ọlọ́run ti ṣépèlé lẹ́yìn náà yóò wá wọ náà lọ́rùn ayé ẹlẹ́kẹta òun náà ni qati rahimi khasirun fi dunya wal akhirah ẹni tí ń jákun ẹbí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oore tọ́lọ̀ máa ń ṣe fún yàn nílé ayé oore náà kò ní rí wọ́n ní gbogbo tó bá dáwọ́lé nínú iṣẹ́ tó dáwọ́lé nínú project tó dáwọ́lé nínú ẹ̀kọ́ gbogbo tó bá dáwọ́lé tí bá ń ṣe ilé ayé wọ́n ní kò ní padà jèrè ẹ̀ wọ́n ní ilé ayé nìyẹn o tó bá dojú àlùkìyàmà àlìjánà tí ọlọ́run bá aláàkọ́ kalẹ̀ ọlọ́run ó ṣe ilé wọ̀ fún yóò pòfo láyé yóò pòfo lọ́run ọlọ́run ní wa yaqta'una ma amara Allahu bihi an yusal ọlọ́run ní wọ́n sì ń jákun ẹbí wa yufsiduna fil ard wọ́n balẹ̀ jẹ́ ulaika humul khasirun ọlọ́run bá ní àwọn tẹ́mọ́ láwọn tó fò ṣe ọlọ́run láwọn yẹn ló fò ṣe ẹni tí ó bá ṣàǹfààní fẹ́ bí ṣé yóò ráǹfààní ẹbí wọ́n tó wúlò fẹ́ bí ẹbí ò ní wúlò fún ọ ìwọ́n tó dánú ẹbí ládàá ọmọ bọ́ fún ọ bí ládàá ṣe ń bọ̀ yẹn òfò ni bó o ṣe ń bẹ̀bí jẹ́ tó ń jákun ẹbí yẹn òfò ni ọlọ́run bá ní ulaika humul khasirun ọlọ́run bá ní ẹni òfò ni wọ́n o ẹ má súnmọ́ wọn o gbogbo ẹni tí wọ́n ti ń jákun ẹbí suratu al-Baqara aya 20 àti 7 ilẹ̀ Faransé la wà bí ẹ̀ka máa ń sọ Yorùbá òun torí yìí máa ń sọ òyìnbó kọ́ máa dàbí wà sí wọ́n ní gbogbo ẹ̀ lágbọ́n bí ọ̀dà alhamdulillah 20 àti mélòó àti 7 aya 27 kí wọn náà lọ lè sí Kùránì kọ́ ọ̀ka èyí tí wọ́n ṣe sí èdè Faransé lọ lè ka èyí tí wọ́n kọ sí òyìnbó ìwọ́n tó bá sì kéwú bóyá òun ti ń kéwú látijọ́ yìí gbogbo tí ń sọ yìí kò tí ì dá ọ lójú lọ lè sí tírà tafasirul ulama
tafsiru ibn kathir ash-shawkani al-bagawi at-tabari gbogbo kéwù tó kéyàn tó fi ń jákun ẹbí pẹ̀lú kéwù rẹ ọlọ́gbẹ̀sìn ọ̀ ń jákun ẹbí pẹ̀lú ẹ̀sìn tó gbà ọgbẹ̀sìn tán ọ̀sáfẹ́ bí wọ́n ní òfò ṣèyàn o nílé ayé àtijọ́ àlìkìyàmà kọ́lọ́mọdé òfò ọlọ́mọdé ọ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nígbà bá rí ọtí ẹbí kankan òdìdé òfò ti dé torí wọn náà dáa nígbà dáwọ́ bá jálù ọ tẹ́nì kankan ràn ọ́ lọ́wọ́ torí wọn náà dáa nígbà tó bá tán lọ́wọ́ rẹ tẹ́nì kankan ò fún ọ torí wọn náà fún yàn òfò ní ọjáde láyé àwọn ọmọ rẹ ẹnìkan kan ò lè ṣe dáadáa sí wọn látara àwọn abú tó ń ṣe kí ni tó ń wù nínú ẹbí òfò ní òfò yẹ ó tún kó ra wọn mẹ́ bẹ́ẹ̀ kéwú gbogbo bí wọ́n ti ń kéwú láyé tí wọ́n ń jákun ẹbí wọ́n khasirun ẹni òfò ní Allah ló sọ bẹ́ẹ̀ nínú àwọn aburú tí ó ṣẹni tí wọ́n ń jákun ẹbí òun náà ni pé abwabul istijaba mughlaqatun duna qati'ir rahim gbogbo ẹni tí ń jákun ẹbí wọ́n ní yóò máa ṣàdúrà àdúrà rò nígbà yóò dìde lóru yóò ṣàìsùn yóò dànù mọ́jú yín ṣàdúrà tán báyìí wọ́n dànù ni kò ní gun sọ́mà lọ anabi wa muhammad sallam anabi inna abwaba as-sama mughlaqatun duna qati'ir rahim anabi ní ilẹ̀kùn gbígbà àdúrà tó wà ní sámà wọ́n ti fún gbogbo ẹni tí máa ń jákun ẹbí ó dìgbà tó bá ń ṣe dáadáa sẹ́bí kan tó sílẹ̀kùn náà fún ọ wá ṣàdúrà àdúrà rò nígbà kí ni ìdàkejì ọ̀rọ̀ yẹn mafhumu mukhalafa lọ́dọ̀ àwọn mashayikh wa òun náà ní pé gbogbo ẹni tí wọ́n máa ń tilẹ̀kùn gbígbàdúrà fún nítorí pé ń jákun ẹbí tí máa ń sokùn ẹbí kí náà máa ṣẹlẹ̀ sí àdúrà lọ́wọ́ gbà àdúrà díẹ̀ wọ́n tó bá ń sokùn ẹbí àdúrà díẹ̀ lọ́mọ ṣe díẹ̀ náà lọ́mọ ṣàdúrà ọkàn tẹ́wọ́ pé ọlọ́run ọba ṣàánú mi ọlọ́run mọ́sà sí báyìí fún mi kódà àwọn tó lè ṣe tàwásùlù pẹ̀lú àwọn dáadáa tó ṣiṣẹ́ bí ibi wọ́n lọ́n wọ́n la pé nínú àrísìkí tó fún mi mọ̀ kó ojúlé mẹ́ta fáwọn ẹbí ibẹ̀ gbogbo wọn ń gbé òrùn ọ̀pá wọn mọ́ òjò ọ̀pá wọn mọ́ ìṣòro tó wà wájú mi bá mi mú kú ọ ọlọ́run sì mú kú fún yàn ìwọ́n tó wà ní dáadáa tó ṣiṣẹ́ bí kí ló fi tọrọ àdúrà anta khasir àdúrà ó tètè máa gbà tó o bá ti ń sokùn ẹbí papọ̀ wọ́n ní èyí tó wá ga jù ní pé ilé ìsinmi sẹ́wọ̀n pé ilé ayé ilé wàhálà ni ẹni tí ò ní òṣì náà ní pírọ́blẹ́mù ẹ̀ ẹni tó ní owó tó ní náà ní pírọ́blẹ́mù ẹ̀ gbogbo apáta làǹbẹ̀ nínú àdáwò ilé ayé gan fún rẹ̀ laqad khalaqnal insana fi kabad ọlọ́run ní adáyín sílé ayé adáyín sínú wàhálà tó bá ti sunkún dé báyìí man sarra'u zamanu sa'atun azmanun ọ̀kan nínú àwọn àfáwà lọ́kọ̀ wa wọ́n ní man sarra'u zamanu wọ́n ní ilé ayé wọ́n ní bínú rẹ̀ bá dùn dé báyìí sa'atun azmanu inú rẹ̀ bàjẹ́ lọ rẹpẹtẹ bá a ṣe jòkólẹ̀ yìí gbogbo wa à ń bẹ àjòkólẹ̀ pẹ̀lú pírọ́blẹ́mù kò sẹ́dá kan tí ò ní pírọ́blẹ́mù ilé ayé ilé wàhálà ni ibo ni ilé ìsinmi wa jama alijanna wọ́n ní alijanna yẹn bọ́ gbààwẹ̀ bó kírun bó lọ Mákà tó ń ṣe sàárà tó bá ń jákun ẹbí òní wọ́bẹ̀ àfi tọ́lọ̀ máa yáfi rẹ̀ li'anna silata rahimi kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni bọ́lọ̀ bá yáfi ẹ̀ tọ̀ ọmọ tọ́lọ̀ bá yáfi ẹ̀ ọwọ́ kọ̀ọ̀kan wọn náà kó tó wà alijanna wọ́n wá ní ẹ̀rí alijanna yẹn fẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ̀ wọ́n ní àmọ́ ń jákun ẹbí wọ́n ní kò ní wọ́bẹ̀ níbẹ̀rẹ̀ la yadkhulu jannata fil bidaya yóò kọ́ lọ lè wọ náà kó tó wà alijanna tí wọ́n dáyà máa wà alijanna lọ gbogbo àwọn tó wọ́n jákun ẹbí wọ́n sì máa dá wọn padà anabi wa Muhammad sọ bẹ́ẹ̀ ó ní thalathatun anabi ní àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ la yadkhuluna alijanna wọn ò ní wọ alijanna anabi ní thalathatun àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ la yadkhuluna alijanna wọn ò ní wọ alijanna mudminul khamr ọmùtí ògùrọ̀ ẹmu ó sì mú fátítí tó fi kú láì túbá yóò kọ́kọ́ wọ nẹ́nẹ́ kó tó wà alijanna wa qati'ur rahim gbogbo ẹni tí ń jákun ẹbí yóò kọ́ wọ nẹ́nẹ́ kó tó wà alijanna wa mu'minun bis-sihr gbogbo ẹni tó gba ògùn gbọ́ tí wọ́n ń sọ ògùn lu yìí náà àwọn bàbá ní àwọn tó ń ṣe mu'minun bis-sihr sẹ́ẹ̀rí yẹn títí ẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn méjì tá a kọ́ dákọ̀ ọlọ́tí ń jákun ẹbí àwọn padà wà alijanna sẹ́ẹ̀rí mu'minun bis-sihr òun ò ní wà alijanna rárá li'annahu mushrikun billahi ta'ala torí pé ẹlẹ́bọ ni ọlọ́ni innahu man yushrik billah ọlọ́ni gbogbo ẹni tí máa ń ṣẹbọ faqad harrama Allahu alayhi al-janna ọlọ́ni alijanna déwọ̀ fún wa ma'wahu an-nar inú náà ni wọ́n rà sí o wa ma lidh-dhalimina min ansar ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tí ó gbà á lẹ̀ àwọn alábòsí yẹn alábòsí ọ̀tọ̀lẹ́ni tó dá ọ ọ̀tọ̀lẹ́ni tó ń sìn Allah ló dá ọ ìwọ wá ń singi
Allah ló dá ìwọ ń sẹ́rin, Allah ló dá ìwọ ń sin omi, Allah ló dá ìwọ ń siná, Allah ló dá ìwọ wá gbé kíní kalẹ̀ ń pè légúngún ọwọ́ ń jòkó síbẹ̀ sọmọ pé ó yẹ kó wọná. Ọlọ́run gbọ́dọ̀ fẹ́ sínú náà kọ́ ọmọ sọ pé kí ló ṣe torí wọn náà mọ̀ pé ó yẹ kó wọná. Ẹni tó dá sánmà yìí ni Allah, ẹni tó dá ilẹ̀ yìí ni Allah, gbogbo tó wà láàrin sánmà àti ilẹ̀ Allah ni. Wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma la'ibin. Ọlọ́run ní sánmà àti ilẹ̀ àti ntẹ́bẹ̀ láàrin sánmà àti ilẹ̀ àdáfẹ́rẹ́ o, ẹ má ṣeré lérí ilẹ̀, ẹ má ṣeré. Ó ní a má ṣeré kí ni ká máa wá ṣe, ó tún ṣàlàyé ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run bá ní ká ẹ máa sìn mí ní kan ṣoṣo illa liya'buduni khudhifa al-ya li-takhfif illa liya'buduni illa liya'buduni. Ọlọ́run ní ìdá yín ṣe rí ilẹ̀ àfi kẹ́ wá sìn mí nìkan, èmi Ọlọ́run nìkan. Tó bá tí wọ́n sin nǹkan míì ìtumọ̀ ẹni pé ó ti rí ìbínú Ọlọ́run, ó ti rí ìjà Ọlọ́run, ó ti lójú pípọ́n Ọlọ́run. Ọlọ́run wá fi hàn ọ́ yí pé òun lọ́lọ́run yóò hàn ọ́ lé màláyé ó tún wà lọ́lé wọ́n náà tó láti bọ̀ tán ò ní da fẹ́ni tí máa ń ṣe bọ̀ bó ló ṣe máa ṣe bọ̀ ó rí nítorí ń bọ̀ ni ṣé nítorí ń bọ̀ yẹn lọ́dà ó ṣé nítorí ń bọ̀ yẹn ó lè sọ̀rọ̀ nítorí ń bọ̀ yẹn sọ́gbọ́rọ̀ nítorí ń bọ̀ yẹn wọ́n ló gbé láti bìkan bọ́ síbì kan kò lè dágbéra rẹ̀ láti bìkan bọ́ síbì kan òṣèlú ọ̀kàwé olóòkéwú oníwọ̀ onílàáká inú irin tí wọ́n ní ká máa fi ṣe dẹ́kìnì ilé tí wọ́n ní ká máa fi kanṣíà irin tí wọ́n ní ká máa fi ṣe òpó tẹ́ǹtì irin tí wọ́n ní ká máa fi ṣe mọ́tò ọwọ́ ń bogi igi tí wọ́n ní ká máa fi ṣe ṣíà igi tí wọ́n ní ká máa fi kanlé ká máa fi ṣe lẹ̀kùn ká máa fi ṣe wíńdò ọwọ́ lò ní wọná bó lò sá ní wọná wọ́n gbé kíní kan fún wọn ní yọ̀ọ̀dà fún ọtọ́ bá ti ń lò ó sì gbé lọlé ó sì ń lò lóòótọ́ ó sì gbàgbọ́ lọ́ọ̀ ní máa yọ̀ọ̀dà fún yàn ẹlẹ́bọ ní ọ̀wọ́ náà iná tiẹ̀ wà ní jáde máa ń bẹ̀ abẹni tí ń jákun ẹbí yọ padà kú o nígbà tó lọ́wọ́ bàrà bá hàn lé mọ̀ débi tó wù ú ìdábẹ́lọ̀ ni pé kọ́lọ́mọ́ fìyà sínú àwọn tí wọ́n ń jákun ẹbí táàfin ní tọ́ iná ọlọ́wọ́ bá wò àníwáwò ẹ̀sán lidhawil arham tó àti má pàtàkì bẹ́ẹ̀ bí ṣe tó báyìí nínú àdínsì nínú àyà Kùránì àwọn nǹkan wo láàmú wá ṣe fáwọn ẹbí tọ́jú pé tàbá ti ń ṣe é yóò máa jẹ́ pé à ń sokùn ẹbí papọ̀ alakoko nasihatuhum bitawhidi wal ibadati al-khalisah lillahi azza wa jalla la sharika lah ẹ̀yọ́ mayami adébíyáwí ṣe mọ̀ pé asọ́lẹ̀ kan pé gbogbo nǹkan tó bá dáa ni wọ́n ní ká máa ṣiṣẹ́ bí ní tí ò bá dáa tí yóò ní ẹbí la tí yóò ní la tí yóò máa ṣokùnfà ìdààmú fún kárípá gbé kó fún àkọ́kọ́ ìsokùn ẹbí papọ̀ tọ́lọ̀ ń gbélé wa lọ́rùn òun náà ni ká máa lọ lè báwọn ẹbí tí wọ́n bá ti ṣe Islam kí wọ́n máa ṣe Islam èyí tí máa ń lọ chọ́ọ̀chì kárípá fàákù ní ṣọ́ọ̀ṣì tí ń ṣe kíní tí ń lọ èyí tá a bá rí i pé ń ṣe ẹbọ ká rí i pé a mú kúrò nídìí ẹbọ èyí tá a bá rí i pé ń kírun mùnáfìkì ni ń ti ń bá wọn sọdún ń sì ń wá mọ́sálásí àwọn kan tún nìyẹn yóò wá yídì yóò wá jímà àmọ́ tí wọ́n bá ń sọdún àjọbọ́ ń lù yóò nàró yóò dìde wọ́n jọ ṣe ni àwọn àmì ò ṣe àwọn ń dáwó gbogbo wọn pátá lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run ẹbọ ni wọ́n ń ṣe àmọ́ wa lọ lè jìjàdù bí wọ́n ṣe ní wọná Ọlọ́run ọ̀rọ̀ tí kan ẹ fún wọn lówó ẹ fún wọn láṣọ ẹ máa lọ lè kí wọn ẹ máa lọ lè bẹ̀ wọ́n ò tọ́ bá rẹ̀ wọ́n àkọ́kọ́ jìjàdù bó ni wọ́n ṣe kú sínú Islam tọ́lọ́wọ́n bá aláàtí wọ́ọ̀nù gbogbo wa ó ní gbogbo wa pátá ó ní yá ayọ̀ alladhina amanu taqullaha haqqa tuqati Ọlọ́run ni ẹ lè bẹ̀rù Ọlọ́run ṣe kẹ́ bẹ̀rù ẹ̀ òun nìkan ló tó bẹ̀rù wala tamutunna illa wa antum muslimun gbogbo yín àti wọ́n àtàwọn ẹbí ẹ Ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú o àfi kẹ́ kú sínú Islam al-Islam wal-istislamu lillahi bitawhid ìdí wọ́n pè ní Islam gangan òun náà ní kéèyàn gbọ́ Ọlọ́run lọ́kan ó sì máa sin Ọlọ́run lọ́kan wọ̀lẹ̀ ń kẹyà níláwó bí tọ́ a kó sì máa tẹ̀lé àṣẹ Ọlọ́run wal bara'atu mina shiriki wa ahlihi lẹ́yìn náà kọ́ bọ́pá bọ́sẹ̀ kún bí ẹ bọ́ lù ú gbogbo tí wọ́n ti ní ojúbọ ọmọdé bẹ́ẹ̀ ní tí wọ́n ń pè ní Islam nìyẹn wa ahlihi àwọn tí wọ́n ń ṣe bọ́ tọ́lá wọn ní fi ilẹ̀ má bá wọn ṣọ̀rẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ká ṣe dáadáa sí ẹlẹ́bọ àti ká bẹ́ ẹlẹ́bọ ṣọ̀rẹ́ o
ẹlẹ́bọ bá ń bọ̀ tó bá gbẹ́rù lọ́wọ́ àgbàlagbà ó lè gbà lọ́wọ́ ẹ̀ bébí bá ń pẹ̀lẹ́ bọ tó fẹ́ kú ó lè fún lóúnjẹ tó bá rẹ ẹlẹ́bọ tó bá nídìí ògùn ó lè fún lóògùn gbogbo ìlànà bí n ṣe fáwọn kèfèrí Mákà àmọ́ tí ẹlẹ́bọ bá pè ọ́ síbi ẹ̀sìn rẹ̀ ọ̀gbọ̀dọ̀ dá lóhùn ìbáàjẹ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́run ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run bá ní àkọ́kọ́ ẹbí oní ní bàbá yín àti ìyá yín ẹ ṣe dáadáa sí wọn o ọwọ́ ni wọ́n jahadaka ẹ̀rí ọlọ́run bá ní bàbá rẹ̀ àti ìyá ẹ̀ àwọn ni wọ́n tóbi jù lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó tó wọn lẹ́yìn ọlọ́run bàbá rẹ̀ àti ìyá rẹ̀ òun náà ló tóbi jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó wà lérí ilẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ju àfáà rẹ̀ lọ. wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni bọ́lá ṣe tó nìyẹn lèmi náà tó yẹn ọlọ́run ní ṣe dáadáa sí mi ọlọ́run mọ̀ sí nǹkan mi lẹ́yìn náà ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́run wá ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n jahadaka tí wọ́n bá wá sọ fún ọ pé wá ṣe bọ́ ala an tushrika bi ọyà wọn náà wá sọdún egúngún wá sọdún òrò wá sọdún àdábọ ọdún àjọbọ ọyà wá pẹran sí diosa ọyà wá síngbẹrẹ wá gbọṣẹ ọyà wọn náà wá gbà wá tẹfá ọyà sọlẹ ìmára sọlẹ ìmádìí ọlọ́run bá ní fala tuti'uhuma ọlọ́run ní má tẹ̀lé wọn ọlọ́run ní má ṣe kíni má tẹ̀lé wọn yẹn jama ta ló sọ bẹ́ẹ̀ Allah ju bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ Allah ló dá bàbá rẹ̀ àti ìyá ẹ̀ Allah ló fà ó jáde lára bàbá rẹ̀ àti ìyá ẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti wọn ẹ padà kú ẹ lọ lè pàdé ọlọ́run nínú sáré ọlọ́run tí ó yé wa yí pé gbogbo dáadáa ni a lè máa ṣe sáwọn òbí wa ó ní wasahibuhuma fi dunya ma'rufa àmọ́ bó ṣe jẹ́ lẹ́bọ̀ yẹn náà gbogbo àwọn dáadáa tá a bá ní kẹ́ ẹ ṣe sí wọn ní dáadáa táyé ẹ máa ṣe sí wọn àmọ́ ẹ má bá wọn ṣe bọ̀ ẹ̀yin aráàlú fàyè gbogbo àwa mùsùlùmí tá à ń ṣe bọ́ gbogbo àwa mùsùlùmí tá à ń wá jímà tá à tún ṣe bọ́ ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń sokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ bí wọ́n ń ṣe ìyàwó àdé bẹ́ẹ̀ ẹbí ń kó ma àdé bẹ́ẹ̀ ẹbí sílé àdé bẹ́ẹ̀ ẹbí ń ṣe bọ́ ọgbọ́dọ̀ débẹ̀ o ká máa bá ẹbí ṣe bọ́ kò sí nínú okùn ẹbí o ọ̀ ń já okùn àárín wa àtọ́lọ́hún ọwọ́ afẹ́ fi so tẹbí tí yóò wá so nígbà àárín wa àtọ́lọ́hún bá ti dàrú kí ló tún kù mọ́ ilé ayé rẹ̀ lójútu mọ́ nìyẹn sàárè tó lọ́ọ́ nira ìjọ́ àlè kìámà wàhálà ni ọlọ́run pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní rẹ̀ Muhammad wa anzir ashiratakal aqrabin wa anzir ashiratakal aqrabin ọlọ́run ọba ní ìwọ Muhammad wa anzir má dákẹ́ wa anzir má kìlọ̀ wa anzir má dákẹ́ o má kìlọ̀ fún tani ashirataka al-aqrabin gbogbo àwọn ẹbí rẹ àbúrò bàbá ẹ àbúrò ìyá ẹ ẹ̀gbọ́n bàbá ẹ ẹ̀gbọ́n ìyá ẹ Ànábì ní má fi wọ́n lẹ̀ o máa pè wọ́n Ànábì sì pè wọ́n lóòótọ́ ó pè wọ́n lọ sí eré òkè kan Ànábì ní ẹ̀yin ẹbí mi ẹ̀yin ẹbí mi tí n bá ní nǹkan kan ṣẹlẹ̀ lérí àpáta yìí akuntum musaddiqin ṣé ẹ gbà pé òdodo ni wọ́n ní ma jarabna alayka kadhiba wọ́n ní ọ̀pọ̀ arọ́rí ìwọ Muhammad ọ̀pọ̀ arọ́rí tó bá ní nǹkan kan ṣẹlẹ̀ àgbà pé òdodo ni wọ́n ti gbà pé òdodo ni àbí Ànábì wa ní tọ́ inni rasulullahi ilaykum ọlọ́wọ́n ọba aláàrán mi sí ipe kí ni kẹ́ ẹ má ṣe bọ́ ọmọ náà ni. wọ́n wá wókè gbogbo wọn bínú ọ̀kan wá náwó sànàbì nínú wọn wọ́n pè ní Abu Lahab ní tabbalaka ya Muhammad lẹ́nu ẹ̀ lọ́hùn ó ní ọ Muhammad oníkàdá fún ọ anabi dákẹ́ anabi ò fèsì tó bá ti jálù wọn nínú ẹbí pé dádì ọdún tá à ń ṣe àníbá yín ṣe mọ́ o wọ́n bínú wọ́n sọ̀rọ̀ sí ọ mọ́ fèsì ọlọ́run ló wá bá nàbí fèsì ọlọ́run wá sọ tabbat yada abi lahabin wa tabb ọlọ́run bá ní ìwọ Abu Lahab ọ̀nàwọ́ sí ànábì torí pé ń sokùn ẹbí papọ̀ kò fẹ́ kẹ́ ẹ wọná ọwọ́ ànàkásí oníkà dá fún
ọwọ́ méjèèjì kìí sọwọ́ kan tó nà sí ọwọ́ méjèèjì tiẹ̀ náà kò tún ṣe nǹkan rí mọ́ ma agna anhu maluhu wa ma kasab ọlọ́run bá ní gbogbo owó tó kó jọ láti jọ tó ti bẹ̀rẹ̀ sí kówó jọ owó náà ti parẹ́ sayasla nara dhata lahab ọwọ́ àwọn náà ti ń jò tọ́jú pé kò sẹ́ni tí ó gbọ́ ọ lẹ̀ wa imra'atuhu hammalatal hatab kọ́dà ìyàwó rẹ̀ tó wà nílé gan tí máa ń já igi ẹ̀gún sójú ọ̀nà fún ànábì òun náà fún rẹ̀ yóò fèrè kó ń bẹ̀ ẹ̀yìn méjì lẹ́jọ́ wọ ná ẹ̀yọ́ màyá mi ànábì ò fẹ́ bí rẹ̀ lẹ́ o Khadija gbà Fatima gbà Umu Kulthum gbà Ruqayya gbà wọ́n gba Islam lọ́wọ́ ànábì wọn ò dẹ̀ ṣiṣẹ́ iná wọn ò ṣẹbọ mọ́ Ali ibn Abi Talib nínú àwọn ẹbí ọgbà kò bá wọn ṣiṣẹ́ iṣẹ́ iná kò bá wọn ṣẹbọ mọ́ inú àwọn ẹbí tí ó gbà Abu Lahab kò gbà Abu Jahal kò gbà Abu Talib kò gbà ìwọ ṣe tiẹ̀ nínú ẹbí faminkum kafirun wa minkum mu'minun Ọlọ́run dáná kalẹ̀ àwọn kan ló fẹ́ kó síbẹ̀ Ọlọ́run dá àlìjánnà kalẹ̀ àwọn kan ló fẹ́ kó síbẹ̀ àmọ́ wọ́n gbọ́dọ̀ dákẹ́ láì pè wọ́n sákèsí èyí tó lọ́mọ ti wá kára pé yóò wọ̀ná kò ní gbọ́ bá a ṣe ń sọ yìí yóò mọ Ọlọ́run níjọ́ wà ń bí tí wọ́n máa wá rò pé àfa àtẹ́bá ti sọ ti yín tán ẹbọ yẹn àwọn òní filẹ̀ Ọlọ́run níjọ́ wà níjòkó yìí èyí tó bá lóun ọ̀gbọ́ àkọọ́lẹ̀ ló ṣe máa lérí èyí tó bá gbọ́ ìwọ lọ́mọ jẹ́ sábàbí tó fi gbọ́ torí wọ́n lọ sọ fún un ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fi ń ṣẹbọ wọ́n kà sásà ni o ẹlòmíì kà sásà ni o ẹlòmíì kà sí àjò ni o ipa gbogbo olùlọ́lẹ́bọ tí wọ́n ń bọ̀ dà án ẹbọ tí wọ́n nìyẹn abalọ́wọ́ àwọn bàbá wa ni àwọn bàbá yín kọ́ da yín o ya ayyuhan nas ọlọ́wọ́n bá ní mo pè yín ọmọ èèyàn ubudu rabbakumul ladhi khalaqakum ẹ máa ń sin ọba tó dá yín wal ladhina min qablikum àwọn bàbá yín tí wọ́n tẹ̀lé yìí ọlọ́run ló dá gbogbo wọn kì í ṣe òṣàtẹ́ mọ́ yẹn ọlọ́run lẹ́yìn náà sì mà nígbẹ̀yìn ayé wọn ní fala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́run bá ní ẹ̀yin náà sì mà pé ọlọ́run ò pé méjì o tó bá rí ọ̀sìn tí wọ́n bá ṣáájò tán tó lo gbogbo ẹ̀ tí wọ́n gbé ọ káàkiri kí lókùn táwọn pariwo lérí bẹ́ẹ̀dì ọlọ́run o ó sì wá padà sọ ibi tó yẹ kó padà sí torí wọn bá lọ́ba tí fún yẹn lálàáfíà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àdúgbò láàárẹ̀ o ọlá agbára ọlọ́run bá wa ẹbí mi ìfẹ́ kí iná ojú iná ọlọ́run ọwọ́ máa pè sákèsí bó ṣe ń pè sákèsí pé ẹ má ṣe bọ́ ọmọ yẹn pẹ̀lú ìyọ̀dá tó ọlọ́run ọba àlá yọ padà sanwó lẹ́sàn okùn ẹbí tó ń sùn fanada anabi wa dìde ńlẹ̀ anabi ni yaba ni káàbì bó ni ló ayì ẹ̀yin bànú káàbù àwọn ẹbí kan nìyẹn náà àwọn ẹbí ẹ̀ anabi ni mo pè yín o ankitu anfusakum minan nar ẹ gbìyànjú kẹ́ lára yín kò nínú náà ọlọ́run mo ti júwe ọlọ́run fún yín o òun ló dá yín o ọ̀dọ̀ rẹ̀ lẹ́gbàdà sí òun nìkan náà ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan bá tán anabi ni ya bani Abdul Manaf ẹ̀yin family Abdul Manaf ankithu anfusakum minan nar ẹ lára yín kò nínú náà ọlọ́run kẹ́ máa wọ náà o ẹ má ṣẹbọ mọ́ anabi ni ya bani Hashim ẹ̀yin bani Hashim àwọn family rẹ̀ kan tún nìyẹn náà nídìílé ìyá nídìílé bàbá nídìílé ìyá nídìílé bàbá ankithu anfusakum minan nar ẹ lára yín kò níbi ìyá ọlọ́run kẹ́ máa wọ náà ya bani Abdul Muttalib ẹ̀yin bani Abdul Muttalib Bani Abdul Muttalib àwọn ẹbí yẹn àwọn tó súnmọ́ anabi pẹ́kípẹ́kí Bani Abdul Muttalib anabi ni mo pè yín náà ankithu anfusakum minan nar ẹ lára yín kò nínú náà ọlọ́run kẹ́ ẹ má ṣe bọ́ mọ́ kẹ́ ẹ má bàa wọ̀ náà ya Fatima ya Fatima ya Fatima tu binta Muhammadin anabi ni Fatima mo pè wọ́n náà ọmọ Muhammad mo pè wọ́n náà Fatima ankithi nafsaki minan nar lára rẹ kúrò nínú ìyá ọlọ́run kan mọ́ wọn ní ọmọ bá wọn ṣe bọ́ fa inni la amliku laki minallahi shay'a tábà dí ọ̀run tọ́lọ́ máa fẹ́ ju ọ̀nà tó bá dẹ lẹ́bọ tó kú lẹ́lẹ́bọ bí mo ṣe tó lọ́dọ̀ ọlọ́run ilé gbà ọ́ lẹ̀ fa inni la amliku laki minallahi shay'a ilé gbà ọ́ lẹ̀ lọ́run o tó bá ṣe bọ́ wọná ọmọ wọná lọ́yìn mọ̀ wọ́ báyìí ni Muhammad bàbá rẹ̀ kò dọ́run ọwọ́ ń ṣẹbọ òun pé bàbá rẹ̀ ìmáàmù àkọ́kọ́ nílùú yìí tí bàbá rẹ̀ yẹn gan tó bá bẹ́ bọ kú yóò wọná àwọn sọ̀rọ̀ ẹ̀bọ̀ oníyà rẹ̀ lọ́kọ́kọ́ mọ́sálásí sí ìlú Àjàṣẹ́ sí ní táwọn bọ́ sọ nìyẹn èmi nìka Kùránì sí ní táwọn bọ́ sọ nìyẹn wọ́n bíyàn sínú ìsìláàmù èso ríire èyí ń ṣe ìsìláàmù
kò tí ì ṣoríire ó dìgbà téèyàn bá kú sínú Islam ẹni bá kú sínú Islam gan òun ló lóríire bá a ṣe jòkó lè gbogbo àmọ́ abẹ́lẹ́ òní kọ́lọ́mọ bá aláàkọ́mọ̀jà kú sínú ẹbọ ká tó kù ẹ̀mẹ́yẹ lómi tó jáfa bá rẹ̀ bá dé wọ́n gbé lọ́dọ̀ àwọn adífá wọ́n ṣe ń tọ́sí níjàgbọ́n wọ́n mọ̀ tọ́sí ń bàdí wọ́n mọ̀ tọ́sí lérí wọ́n ní ejí ogbè lélẹ́ yóò àwọn ìyá ni ó ẹ̀rẹ́ta fẹ́ pa yóò àwọn àgbàlá hàn fún àní ẹlẹ́lẹ́ pa yóò sì kú sérí ẹ̀ gbogbo òdó tó kí ọlọ́run nígbà máa ọlọ́run bá ní wọlé wá ṣùrákù gbogbo àwọn ẹnẹ́bí ọlọ́run bí wọ́n ṣe tó yẹn ọlọ́run pa gbogbo wọn papọ̀ sójú kan ó ní wọlé wá ṣùrákù tí wọ́n bá ṣe bọ́ láhábìtọ̀ anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n ṣe lé ayé wọn ọlọ́run sì bà gbogbo ẹ̀jẹ̀ fún wọn ọlọ́run tó dájú kọ Muhammad gan onílà yín aṣọ́rákì tá ibi wọ́n kéwú ọmọ tí wọ́n tá lẹ́yìn aṣọ́rákì tá lẹ́múdù mukhatab ọmọ ní yíò alẹ́ fatih ọlọ́run rẹ Muhammad gan fún rẹ ìwọ gan fún rẹ bọ́bá mú ẹbọ ma la yahbatanna amaluk gbogbo iṣẹ́ rẹ̀ yọ bàjẹ́ nítorí bá dání máa ń bàjẹ́ jama gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe yọ bàjẹ́ wala takunanna minal khasirin ọwọ́ sófò lọ́rùn ọlọ́run lánàá bí ó sófò ọwọ́ ń sọ̀rọ̀ àfa wọn ní ìmáàmù ló gbé kínní ẹ̀fà wọn ní káwọn máa lò ṣé ìmáàmù ni wọ́n rán sí ọ mísánà alásàlátù òun ló ní kínní yóò burú ipe ká fún ayé ń ta ayé ká fọ́ lọ́ntọ́ lọ́hùn ṣé mísánà ni wọ́n rán sí ọ bọ́ọ̀ bá lóun sokùn ẹbí papọ̀ tó ń wo pààrọ̀ níwájú ilé tó já tó sọ fún kí wọ́n já ó sokùn ẹbí tọ́lọ̀ fẹ́ràn wọn tó bá fẹ́ràn wọn nítorí kọ̀ọ̀kan mójútó nìyẹn ọ̀rọ̀ àwọn ẹbí rẹ wọ́n ń dáwó wọ́n fẹ́ fi ṣe ọdún ìgúnnu wọ́n náà bá wọn dáwó ó sọ fún wọn pé tí wọ́n fẹ́ dáwó lẹ́yìn orí ibú ni ẹ mọ̀ ní gbẹlẹ́bọ ni kéye taswiyatullah billahi fima huwa min khasa'isillah nǹkan ìtàgbẹ́ ọlọ́run ọba Allah òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí káwa ní kíní kan náà tún bẹ nínú ẹ̀dá ọlọ́run tó náà tún lẹ́tọ̀ọ́ sí gbogbo tẹ́ ń bọ pátá ìtọ́lọ̀ ń dá ni wọn ó yẹ kó ti yọ ṣe ìtọ́lọ̀ ń dá àtiwọ́ ẹ̀yìn ṣe kankan náà ni bóò ni ẹ̀dá ṣe máa wá bọ ẹ̀dá nìwọ irin ẹ̀dá lẹ́yìn méjèèjì igi ẹ̀dá lẹ́yìn méjèèjì ilé òsàtẹ ẹ̀kọ́ yẹn ẹ̀dá ni ìtọ́wà ń bẹ̀ gan tẹ́ gbà pé ẹ̀ ń bọ gan ìbílísù ṣèitán ẹ̀dá ni alamahadi ilaykum ya bani adam ọlọ́run bá ń ṣe àti gbàdé òun ẹ̀tẹ́ kú ọlọ́run ni allah ta'budu shaitan ipe ẹ̀ ní ṣèṣù innahu lakum aduwwun mubin ọlọ́run bá ní èṣù yẹ ọ̀tá mi ni o wà ní ibuduni èmi ni ẹ máa sìn hada siratun mustaqim ojú ọ̀nà ká máa sìn allah allahu akbar òun ni ká lọ sìn gbogbo ẹbọ pátápátá ojú ọ̀nà ìbílísù ni ọwọ́n fi aláàlẹ́ òun sí tọ́lọ́wọ́n bá aláàdá èṣù gan lọ́nbọ́ o nítorí kó kalẹ̀ yẹn gangan kọ́ èṣù gangan ló mú ọlọ́bẹ̀ òun náà ló sì ń sìn ó kàn kó ìdọ̀tí kan síwájú ẹ̀ pé kọ́ máa ṣe kíni kọ́ máa sẹ́ni gbogbo àwọn aráàlú fàyìn pátá usikum bi taqwallahi ta'ala usikum bi taqwallahi ta'ala gbogbo yín ni sọ fún pé ká ilé bẹ̀rù Ọlọ́run gbogbo yín àfà ẹ má dákẹ́ lérí ọ̀rọ̀ ẹ bọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ má dákẹ́ lérí ọ̀rọ̀ ẹbọ gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin ìyá pátápátá àti ìyá alásàlátù àti ìyá mọ́sálásí àtàwọn ìyá gan àti gbogbo àwọn ìyá ayé àwọn ni wọ́n ń pè yín láyé ọlọ́run láyé wọ́n bá dé pé ìyá kan ló bá láyé ni kò yẹ kó kú kò yẹ kó rẹ̀ kò yẹ kó máa banújẹ́ ó yẹ kó fi agbára rẹ̀ kó fi yí ọjọ́ banújẹ́ rẹ̀ sí ọjọ́ kíní ọjọ́ ẹ̀rín kò ságbára kankan lọ́wọ́ ẹni kankan kul man biyadihi malakutu kulli shay ọlọ́run ìrìn ànábì bá mi bí wọ́n ó ní gbogbo ìdarí gbogbo ayé ọwọ́ ta lọ́wọ́ Allah ẹ má jẹ́ àṣẹ̀sìn ilé Yorùbá ẹ̀sìn tó lọ́ mú wọn ní ẹja ṣe kíni ẹja ṣe kí ni wọ́n pè lẹ́bọ̀ kọ́ ọ ma sin kankan ní tó lọ́wọ́ bá dá ẹbọ ni al-ista'anatu bi ghayrillah kọ́ ọmọ wa ràn sí òun wúwo ọ̀wọ́n jẹ gbin òun wúwo òun jẹ ọ̀gà òun wúwo ọ̀wọ́n jẹ ṣẹjẹ òun wúwo ọ̀wọ́n ńlá nǹkan ó ti sinna innal ladhina ta'buduna min dunillah la yamlikuna lakum rizqa ọlọ́ni gbogbo nǹkan tẹ́ dì mú pé yóò sọ yín dolówó yẹ ọlọ́ni la yamlikun ọlọ́ni wọn lè sọ yín dolówó fabtagu indallahi rizqa ọ̀dọ̀ Allah ní kẹ́ wárí sí kìlọ̀ òun ní ń pín ẹni bá pín fún ní òní ẹni jọba pín fún kò sẹ́ni tó fún ọ̀dẹ̀ tó sógun owó rẹpẹtẹ sí gbogbo àwọn tó sógun owó nílùú fàyè ni wọ́n lówó
èyí tó lóun lówó yẹn ó ṣe déédéé kádàrá rẹ̀ ni ọlọ́run bá aláàtí kọ́ pé yóò lówó tẹ́lẹ̀ lójú ó ní kí ló dé táwọn yòókù ní wọ́n bá ṣe jẹ́ pé oògùn owó bá máa ń ṣiṣẹ́ ni Yorùbá táwa wà ilẹ̀ Yorùbá ti wà yìí kò sẹ́ni tí ò ní lówó kò sẹ́ni tí ò ní lówó àfáà tó ní kó mówó àwọn ọ̀bọ̀ fi ṣe kankan olóṣèlú òun náà bọ́ bá jẹ́ pé olówó bá ní kò ní gbowó sẹ́ ọ̀hún wà náà sí ibò nǹkan fatiha kí ló wà ní fatiha ìyáka ìwọ ọlọ́run ìyáka ní abudu lámàsìn à ní sin ẹbọ òlu ó sì kírun ó sì sọ fọlọ́run nígbà 17 lójúmọ́ wọ́n ìyáka ìwọ ọlọ́run nasta'in tàbá ní ìdí kankan àdìsí kíni o ìwọ lámàsìn kíni ìwọ lámàpè ọmọ kan suratul Baqara ni ọmọ tẹ ka Baqara ọmọ lo iqra'u suratul Baqara fa in akhadhaha baraka anabi ní ma ka Baqara anabi ní alibarika ọmọ wáyé káàkiri owó ni wọ́n yí ọmọ sí astaghfirullah wa atubu ilayhi wa yumdidukum bi amwalin wa banin tẹ́bà ti ń tọrọ àforíjì tẹ́bà ti fẹ́ bọ́ọ̀lẹ̀ tẹ́ ń tọrọ àforíjì yẹn mọ́ lówó lọ́wọ́ ọ padà tó sí nítorí ńlá tó ń jẹ yẹn ọ padà dolo sí ọlọ́wọ́n sọ fún ọ pé òun ni Razzaq tó bá dìgbẹ̀yìn ayé ọ sáré nítorí ń jẹ yẹn bàbá ti ń gbé fún olè jẹ́ lẹ́yìn náà yìí tí a máa ń pè lẹ́bọ̀ òun náà ni pé ká máa sá kúòmbi aburú lọ́dọ̀ èṣù tí wọ́n ń pè ní ìṣọ́ra èṣù ń lé ọ o tún wá ń fi àwọn ọmọ èṣù ṣọ́ra níbo ni ilé àwọn ọlọ́pàá aládùúgbò yín bí police station àwọn ọlọ́pàá ń léyàn káàkiri àdúgbò èyí tó wá sá lọ police station ìbílísù lọ́la jẹ́ ìbílísù lólóso àṣetáni ọ́fíìsì rẹ̀ ní gbogbo àwọn àká ní wọ́n ti ń ṣiṣẹ́ gbogbo àwọn olójú ọ́fíìsì wọn ti ń ṣiṣẹ́ ọwọ́ ní ìwọ fẹ́ ṣọ́ra lọ́wọ́ gbogbo àwọn ọmọ èṣù ọwọ́ adìlẹ̀ pàrọ̀ ọmọ pé pàrọ̀ gangan ìbílísù ló dalẹ̀ ọwọ́ tó ń fèsù ṣọ́ra lọ́wọ́ àwọn èṣù ó ti kọ́ sọ́wọ́ èṣù àbò kọ́ sọ́wọ́ èṣù jẹba ó ti kọ́ sọ́wọ́ èṣù kúl lọ́lọ́run sọ a'udhu bi rabbil falaq kúl a'udhu bi rabbin nas ọlọ́run rẹ̀ ànábì aburú ń bẹ lóòótọ́ o àwọn alásàsí ń bẹ o min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqaba aburú ń bẹ lóru wa min sharri nafathati fil uqad aburú ń bẹ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n dì wọ́n sì pé nǹkan sí èso sì dìde mẹ́ yóò lè mú nǹkan náà sẹ́ sáré ẹni tí wọ́n bá sàsí ọlọ́run ní ń bẹ o wa min sharri hasidin idha hasada gbogbo àwọn tí wọ́n máa ń wòyàn báyìí èso sì lọ lè ba nǹkan jẹ́ lára yẹn ọlọ́run ni wọ́n wà àmọ́ kúl mọ́dàkẹ́ a'udhu máa ka falak wọ́n ti gbé ń tá máa kà fún wa kí ló adé tó tún fẹ̀ nǹkan para kí ló tó tún la nǹkan tó tún lọ lórí nǹkan mọ́lẹ̀ níwájú ilé o tún fẹ́ sùn sọ́ra lọ́dọ̀ àwọn ọmọ èṣù àwọn ọmọ akasọ́tò Baqara nínú ilé rẹ àlìjáná ò ní wọ́bẹ̀ èyí tó bá wọ́bẹ̀ jáde tó bá délu kan ó ní a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa ọkà mẹ́ta nígbà wọ̀lú fọyín nígbà kọ́kọ́ kànú bàtún sakété aka bàbá dé àjàṣe àtúnkà má gbàgbé láti ka mẹ́ta lójúmọ́ gbogbo aburú ti bẹ́ẹ̀lì ayé yọ hangini tó fi kọjá luna anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ya sayyida hadal wadi alijanu làwọn máa ń pè tẹ́lẹ̀ anabi ni ẹ má pè alijanu ma ẹ má pè alijanu ẹ má pè olùgbò tẹ́bá ti délu kẹ́ni a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa mẹ́ta ẹ lè ra ìwé àdúrà tó ń pè ní citadel of believer israel muslim prayer 27 ogun àti méje Allahu lọ́bẹ̀rẹ̀ rẹ̀ la ilaha illahu olówó àlọ́wọ́ mi àbá yìí mú tiẹ̀ ká ni nítorí ojú nítorí àṣàṣì nítorí aburú ń bẹ àmọ́ ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló ṣàdí wọn ò ní kó tó wá máa lọ lè gba nǹkan sọ lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ̀yìn tẹ̀sù ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa gbogbo àwa tá a fẹ́ sọkọ̀ ẹbí pọ̀ tí wọ́n bá ti pè wá sí káwá sọdún ẹbọ ká má dáhùn ta ló ní ká má dáhùn Allah ìwọ tá wá ní jákun ẹbí kò jákun ẹbí o torí ìwọ fẹ́ jákun òun àtọlọ́hun lórí jẹ́ pé ẹbí bá ń ṣẹ̀ àní bá ṣẹ̀ òun gan aláàmọ̀ ṣe dáadáa sí ẹbí ní ká wá ṣe Christmas ó ní ká wá jẹ adìẹ yìí pé wọ́n ń sọjọ́ bí ọmọ ọlọ́run ìmọ̀ fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run sódùn mọ́ ọlọ́run ìmọ̀ wá mú ọjọ́ bí ọmọ ọlọ́run sódùn mọ́ ọlọ́run oúnjẹ tó máa ń jẹ ń bi wọ́n ti ń sọjọ́ bí ọmọ ọlọ́run sódùn mọ́ ọlọ́run ọmọ ṣe kéwúké wala tusallimu alayhim ó gbọ́dọ̀ sálámà sí wọn ó gbọ́dọ̀ kí wọ́n pé wọ́n kú ọdún àmọ́ tó bá sọ ọdún wọn tán
tó bá gbé láìsí fún ọ jẹ láìsí o tó bá gbé wà fún ọ jẹ wà tó bá gbé ẹran fún ọ jẹ ẹran o tó bá jẹ alul kitab. àmọ́ àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọni tí wọ́n ń ṣe òsàdílé ẹran tí wọ́n à nífẹ̀ẹ́nu kan ìbá àjásùkò ọdún wọn ìbá àjásùkò tí wọ́n ṣe ọdún bọ́ padì àníjẹ tó bá ti ń bọ egungun bọ́ bá pẹ̀rẹ̀ àníjẹ talóní ká má jẹ wọ́n máa dúbí ha alẹ́ nùsùbì ọlọ́ni gbogbo tí wọ́n ti parí rí ọ̀sà ọlọ́ni ẹ má jẹ o nítorí pé wọ́n sàrífín sọlọ. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ mayami àákàyọ́kù kankankan torí ọ̀rọ̀ ẹlẹ́bọ yẹn lọ pàtàkì ló jí ń pẹ́ńbẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa aláǹsokùn ẹbí papọ̀ àmọ́ àwọn ẹbí wa ìyá rẹ̀ sùn kan mọ́wọ́ ó sì ń wòran ó sì ní ìyá ẹ kásẹ̀ ẹ̀kú ẹ̀ má jí iná ojú oyin iná àrò yẹn o iná ọlọ́run fẹ́ jó o sì dákẹ́ ó sì kú lérí ẹ̀ ọyọ ọkọ lọ́wọ́ ẹ̀ ìyá ẹmú lẹ̀kẹ̀ yẹn wá òkà yẹn ẹmú wá sẹ́rí ìtẹ́ fi sọ́run yẹn ìtẹ́ gbé sínú aṣọ yín tẹ́ ńlá yìí ẹmọ́ la máa òkè ẹmọ́ wọ náà lọ́run ìwọ ló ń sọkùn ẹbí papọ̀ torí wọ́n lọ fẹ́ràn ẹbí ẹni tó bá fẹ́ kẹ́ bí ó wọ náà lọ́run níbi táwọn tó lọ lè sinmi lálẹ́ jẹ́nà tí ò ní sí pé àwọn tó padà wáyé wá sí má òun lọ fẹ́ràn ẹbí o ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́ẹ̀kejì nínú àwọn dáadáa tá a máa ṣiṣẹ́ ẹbí òun náà ni takdimul ma'unati almaliyati wa sadaqa wa tabduluhum ala al-ghayr takdimul ma'una ká máa ran ẹbí lọ́wọ́ pẹ̀lú ká máa fún ẹbí ní arísìkí tọ́lọ́mbà fún wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oni wa ati dal qurba haqqahu wal miskina wa ibn as-sabili wa la tubadhir tabdhira ọlọ́run bá ní àwọn ẹbí yín ẹ fún wọn ní ìwọ wọn inú ìwọ wọn òun náà lówó tó wà lọ́wọ́ rẹ̀ ẹ sì fún àwọn tálíkà náà àwọn náà níwọ̀ ń bẹ̀ ẹ sì fún àwọn tí wọ́n ń lọ tí wọ́n rówó tí wọ́n fi délùú wọn mọ́ àwọn náà níwọ̀ lọ́rùn rẹ̀ ọlọ́run ní wala tubadhir tabdhira ẹ má fowó ṣòfò ẹ má fowó ṣòfò ibi tẹ́ náwó sí rẹ̀ o kàlọ́lọ́run kọ́kọ́ dákọ̀ wa ati dhal qurba haqqa ọlọ́run ní àwọn tó súnmọ́ yín ẹ fún wọn lówó ẹ bùn wọn lówó ṣe rí owó yẹn kìí ṣe owó bọ́bá wù mí dandan ni torí wà á ti àṣẹ ni ọwọ́ ní hákù tún ni tó o bá ti gbowó oṣù wọn nìkan kó ní ìwọ àtàwọn ẹbí lẹ́jọ́ ní tó o bá ti rí kọ́ńtrátì ńlá kan tó tara ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ tó rówó ńlá ọlọ́wọ́n bá ní bù fáwọn ẹbí mẹ́ o wò nínú àwọn ẹbí tí yà ń jẹ tẹ́bi ń pa kó fi sànù wọn ọlọ́wọ́n bá lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan àwọn ẹbùn mi torí ọlọ́run tálíkà lẹ́yìn lọ́wọ́ kan àwọn tí wọ́n ń lọ tí wọ́n rówó tí wọ́n fi débi wọ́n ń lọ ta lọ́lọ́run kọ́kọ́ ti síwájú ẹbí nídìí owó alùbárà nídìí owó tó sì ní lọ́wọ́ kò tó nǹkan ta ló gbowó yẹn fún jàmá ta ló gbé fún ẹbí ni ẹbí lọ́lọ́run kọ́ dákọ̀ ọlọ́run laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib walakinna al-birra man amana billah ọlọ́run ní kẹ́kẹ́ máa kọjú síbi òrùn tí ń yọ àbí tóòrùn tí ń wọ̀ àbí ibi tóòrùn tí ń wọ̀ òun nìkan kọ́ ní dáadáa o ìdí wọ́n pè ní dáadáa gangan mọ́ ní amana billahi wal yawmil akhir ìní kéèyàn ó ní iman èyí tá n ká látẹ̀ kan ìgbàgbọ́ tá n sàlàyé látàrọ̀ lẹ́yìn náà wal yawmil akhir ọgbọ́jọ́ al-qiyamah gbọ́ wal malaika wal kitab ọgbọ́ àwọn malaika ọgbọ́ tíra gbọ́ wan nabiyyin ọgbọ́ àwọn anabi ọlọ́run gbọ́ lẹ́yìn náà wa atal mala ala hubbihi dhawil qurba ọlọ́run bá ní lẹ́yìn náà wọ́n sì wá mú owó tó fẹ́ ná owó tó fẹ́ lò owó tó jẹ́ pé wọ́n náà ní bùkátà tó fẹ́ fi ṣe aláhù bìhí nìyẹn wọ́n gan fún rẹ̀ ní bùkátà sówó yẹn ọlọ́run ní ó dìgbà tó o bá ń fún àwọn ẹbí nínú ẹ̀ kó o tó dẹni rè wọ́n lè yàtá máa lẹ́yìn ẹbí ọ̀sẹ̀ wàá kan ọmọ òrukàn wọ́n lè masakin ọ̀sẹ̀ wàá kan àwọn ẹbùn mi torí ọlọ́run ọba tàlọ́ ọlọ́run kọ́kọ́ dákọ̀ jama ẹbí Suratul Baqara àyá 177 qaddama al-qurba ala al-yatama anabi lana wa kafil yatim bil jannati ka hatay imi ateni tin ba man náwó fún òrukàn ajo wa nínú janna firdaus ni anabi wa sọwọ́ rẹ̀ báyìí wọ́n wá ní náwó fún ẹbí ó ju ti ọmọ òrukàn lọ nínú ládá tó bá wá náwó fẹ́ bí ibo ló fẹ́ wọ̀ aljanna firdaus lọ torí bó bá ti nàró nínú ẹbí tọ́lọ́run bá ti gbé ọ̀gá nínú ẹbí Ọlọ́run gbé ọ̀gá nítorí ara rẹ̀ àti nítorí àwọn ẹbí rẹ̀ má máa sọ pé ìwọ ló ń ṣiṣẹ́ kí ló dé táwọn ń dà ọ́ láàmú torí wọn lọ́lọ́run fi bù fún ọ torí wọn lọ́lọ́run ti fà ó sókè torí wọn lọ́lọ́run ọba aláàlú fi kólé ọ lọ́wọ́ tó àbá wọn fún ọ ní hákù wọn ó fún ọ lẹ́tọ̀ wọn Ọlọ́run sì jà ọ bọ́lẹ̀ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́mọ ni ẹ má ṣe nǹkan kan téèyàn bá ṣe yọ jábọ́
kọ́lọ́ máa ní ẹ máa ṣe kankan tẹ́yìn ọba tẹ̀lé ọlọ́run yóò jábọ́ wa ati dhal qurba haqqa yasalunaka madha yunfikun nínú àyà mi ọlọ́run bá ní ìlànà ẹbí wọn bá wá bá gbogbo àwọn tó lówó lọ́wọ́ nínú ẹbí tí wọ́n lówó lọ́wọ́ láàrin ìlú kul ma anfaqtum min khairin falil walidayni wal aqrabin ọlọ́run bá níbẹ̀ bá náwó ẹ̀ máa rí oore àmọ́ àwọn tẹ́kọ̀ọ́ náwó fún falil walidayni àwọn bàbá yẹn àti ìyá yín wal aqrabin lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹbí wal yatama ó sì wá kọ́ ọmọ òrukàn wal masakin ó sì wá kan àwọn tí ò ní àwọn alubára àbáwọn tó ní problem wabni sabil ó sì wá kẹni tí ń lọ tí òrówó tó fi délu tí ń lọ wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim ọlọ́run ní gbogbo tẹ́ bá ṣe nínú ẹbí gbogbo oore tẹ́ bá ná sínú ẹbí ọlọ́run ní mo ti mọ̀ mọ́ ma gbogbo ẹ̀ àtẹ̀yí tí wọ́n dúpẹ́ mọ́ ma àtẹ̀yí tí wọ́n dúpẹ́ fún mọ́ ma àtẹ̀yí tó fún wọn tí wọ́n tó sọ̀rọ̀ ẹlẹ́yìn ọlọ́run ní mọ́ ma gbogbo ẹ̀ wọ́n sábà máa ṣe tiẹ̀ lẹ́yìn gba eléyìí Suratul Baqara aya 215 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ipe ká máa náwó bàbá ro ibi tá a nà sí ọwọ́ àwọn ẹbí rẹ ti ra ọ̀dà lókòwò ó sì sọ́ọ̀bù fún sórí tó ṣe yẹ ó ṣe fúnra rẹ ni lẹ́yìn náà wọ́n fi tẹ̀lé àṣẹ ọlọ́ khidmatuhum àmọ̀ràn àwọn òbí lọ́wọ́ ó lówó lọ́wọ́ lóòótọ́ ẹbí ń kó ma ọba Russia ọba pẹran ọba fún ẹran ó lówó tó fi ràn lọ́wọ́ ó fara ṣiṣẹ́ istidafatuhum ọmọ gbé bí lálejò bẹ́bí bá ti ń bọ̀ inú rẹ̀ ọmọ dùn àbúrò bàbá mi àbúrò ìyá mi ẹ̀gbọ́n ìyá mi ń bọ̀ ọmọ palẹ̀mọ́ ọmọ tó léṣe nítorí ṣe yẹ ó ní ládàájú kọ́ ọmọ ka Kùránì lọ ẹbí rẹ̀ tó gbà lálejò yẹn ó ní ládàájú kọ́ ọmọ kídùá lọ kọ́kọ́ ọmọ kídùá kí wọ́n ní àwọn ẹbí kọ́ ó ní èmi kídùá lọ́wọ́ ọmọ wa mo fèsì ọlọ́run ẹlẹ́mi ò ráyè tiwọn ọwọ́ náà torí dùwà náfìlà ni kama ka Kùránì náfìlà ni wala tuqaddam náfìlatu ala al-farida a gbọ́dọ̀ ti náfìlà káwá fi lékè ọ̀ranyàn silatu rahimi fard wájibà ọ̀ranyàn ni ọmọ gbà wọn lálejò ìyàwó rẹ̀ ò jẹ́ kí bàbá rẹ̀ ó wá lẹ́yìn ìyàwó ẹ̀ yóò máa sọ fún ọ yí pé tí dáàdì bá ti wá dáàdì máa ń disturb àwọn sórí ìyàwó rẹ̀ kì í sọ ọmọ àlìjánà irú wọn kọ́kọ́ wọ ọ́nà kan tó wà àlìjánà kì í ṣe ìyàwó mu'ina tí ń ràn ọ́ lọ́wọ́ lórí bó ṣe sùn ẹbí pọ̀ ìyàwó rẹ̀ tí wọ́n ti ń jákun ẹbí mọ̀ pé ti ń jákun àárín wọn àtọ́lọ́hún ìyàwó dáadáa ni wọ́n máa sọ fọ́kọ rẹ̀ pé àbúrò dáàdì yìí ṣe ti lọ lé kí wọ́n ní wọ́n ní sọ̀rọ̀ wọ́n lọ́rẹ̀ wọn ẹ mọ́sálá ìlọ láàárọ̀ láwọ́ bẹ́ẹ̀ bá lówó lọ ẹgbowó yìí ẹ lè fábùrù bàbá yín ó ló ní sọ̀rọ̀ ìyàwó dáadáa nìyẹn kìí ṣe ìyàwó tí ò fẹ́ rí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kátó wá gbọ́ àwọn ẹbí ẹ̀. tabadul siyarat àmọ́ lọ lè kí wọn àmọ́ lọ lè bẹ̀ wọ́n wò àmọ́ lọ síbi mítìnì ẹbí mítìnì tí wọ́n bá wá ní afẹ́ ṣe ọ̀nà yẹn ní ká lọ àbí tó bá jẹ́ pé wọ́n fẹ́ kó wájọ lérí ẹ̀ṣẹ̀ ìgbé ẹni gbogbo yín ẹ wá lé o bàbá ẹni tó kún bàbá fún yín àbúrò bàbá yín wọ́n ní gbogbo yín kẹjẹ kí ojú ó pé níjọ́ Sunday àwa jòkólẹ̀ tán bàbá wa ní tọ̀ ní tí mo pè yín fún òun náà ní òòṣà ìyá wa tí a máa ń ṣe kí ní ọdún ìyá wa yẹn àsìkò rẹ̀ ti tó ẹ sì dìde ńlẹ̀ gbogbo yẹn dìde ńlẹ̀ sí òsì ọlọ́ni wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilmu fala tuti'huma ọ káyà fún ni o ọlọ́run bá ní ká má tẹ̀lé yín tó bá ti dọ́rẹ̀ bọ̀ àmọ́ kí ni ráìsì tí mo mú wá fún yín ni wa sahibuhuma fi dunya ma'rufa ẹran tí mo bá yín rà dání òróró tí mo bá yín rà dání aṣọ tí mo bá yín rà dání ẹgbowó yẹn máa fi jẹun èmi ń lọ sájàsẹ́ ojú bẹ́ẹ̀ lọ́wọ́ torí tí bàbá fẹ́ ṣe wọ́n fẹ́ já okùn wa àtọ́lọ́ ni bàbá yóò padà wá rí pé ọmọ dáadáa ni o ẹbọ tá à ń ṣe ni ọ̀fẹ́ ṣe kí ni ọ̀fẹ́ ṣe àmọ́ ọ̀sẹ̀ bó o tún ṣe dáadáa wọ́n ní ọmọ ṣẹbọ lóòótọ́ ó wá ṣe dáadáa ọwọ́ ń bú agbá kan àyà ó fa agbá kan lẹ̀ ọlọ́ni wa in jahadaka ala an tushrika bima laysa laka bi ilm ó ti ṣe yẹn wa sahibuhuma ó fi yẹn lẹ̀ àwọn lè ṣe súnà wọn ṣe ìbádà ó da nínú ẹbí ibi wọn ti máa kórìíra rẹ ni pé kò ní bọ́ o kò ní la o kò ní sóògùn o kò ní sóòsà o ọlọ́run ló sì ní kọ́ mọ́ sí bẹ́ẹ̀ nínú àwọn dáadáa tá a máa ṣiṣẹ́ bí òun náà ní pé ká máa lọ lè ṣe mítìn lérí bá a ṣe ran ara wa lọ́wọ́
àwọn tí ò ti dìde láàrin wa bá ṣe ràn wọ́n lọ́wọ́ àwọn tó fẹ́ kàwé àwọn tó ti kàwé tó ti ríṣẹ́ lẹ́yìn náà àwọn tó jẹ́ pé ọ̀rẹ́ nínú wọn àwọn tó ní bùkátà àmọ̀ ṣe mítìnì ẹbí lẹ́yìn náà ta'ziyatuhum inda al-ahzan gbogbo àti ìbànújẹ́ bá bá ẹbí walau kana kafira ìbá jẹ́ kèfèrí wọ́n náà ọlọ́lẹ̀ kí wọn ẹmọ̀ pẹ̀lẹ́ wọ́n ní ọmọ yín kú lánàá wọ́n lábúrò yín kú lánàá ìbá àjẹni tó kù yẹn kì í ṣe mùsùlùmí ọlọ́lẹ̀ kẹ́dùn nígbà tó rí pé ẹbí yín ni wọ́n ẹmọ̀ pẹ̀lẹ́ wọ́n ní accident ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ o ọmọ ọlọ́lẹ̀ bá wọn kẹ́dùn tádẹ́wò bá wọn kéde pọ́ ọmọ yọ̀ wọ́n ìpè tí ẹ̀ náà ti bá èmi náà lásìdẹ́ntì ń jò ní èmi lọ́mọ ìyálé tọ́mọ ìyàwó náà ti bá èyí ṣe mùsùlùmí òdodo ọmọ bá wọn kẹ́nu kọ́dà bí wọ́n máa ń sàyè dásí wọ́n máa ṣe dáadáa sí wọn musharakatu fil afrah tí wọ́n bá ṣe nǹkan dùnú ọmọ ní bá wọn dùnú ọlọ́bì kọ́mọ ọlọ́bì ìyàwó mi ti ń sílé àwọn tí wọ́n ti gbé gbogbo eléré sí bọ́nra tó wà táwọn ọmọ rẹ̀ dìde ńlẹ̀ ṣé o sí kí ni mísíkì tẹ́ ń gbọ́ yìí èèyàn lè gbọ́ ọgọ́ wà lè jẹ́ náà àwọn ẹni èṣù ni wọ́n ń kọrin tí wọ́n bá ti ń ṣe ìjọ tí wọ́n bá ti gbé àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n sì rálẹ̀ wọn hò àbúrò bàbá mi tí mo gbé wá fún yín nì ẹ bá wa gbóúnjẹ tí wá ká máa lọ èèyàn gbọ́dọ̀ máa rí tí àwọn tó ṣe àyàlẹ̀ bàtìkàn yín àwọn obìnrin aláìní tìjú tọ́ba ti rí tí ọ̀dà ó kó ń bẹ̀ àmọ́ ó rí i pé wọ́n náà sokun ẹbí títí ẹ ó fún ọ ní tọ́ba fẹ́ fún wọn ó sì jẹun àbí kọ́ máa gbóúnjẹ lọ lẹ́yìn náà tẹ̀mídùhùn ọmọ bẹ̀ wọ́n wò tọ́ba rẹ̀ wọ́n ìyá àdẹ̀tùhùn ọmọ lọ́lẹ́ bẹ̀ wọ́n wò tọ́ba rẹ̀ nìkan nu yín ẹgbẹ́ lọ́sibítù torí jẹ́ tí ó rẹ̀ wọ́n náà ẹni tí ọba ti sàǹfààní fẹ́ bí kò ní ráǹfààní ẹbí jẹ onílé nínú ẹ ọmọ tí ń bọ̀ lọ́la bóyá ní àwọn ọmọ tó rà lọ́wọ́ lẹ́ni ni wọ́n padà rà wọ́n náà lọ́wọ́ lọ́la àwọn tó ń ṣáájú rẹ lẹ́ni ìwọ náà ṣáájú tiwọn lọ́la ẹ̀jẹ̀ á máa ṣáájú ara wa lẹ́yìn náà bíjà bá wọn bẹ láàrin ara wa ká máa parí ẹ̀ àwọn kan bára wọn jà nínú ẹbí ìwọ náà tí wọ́n ń dá sí ọ̀ ń jákun ẹbí ni ọ̀ parí ẹ̀ ni o ká máa parí ìjà ẹbí ara ẹ̀sìn wa ni lẹ́yìn ká máa ṣe sùúrù lórí àwọn tí wọ́n bá burú nínú ẹbí àwọn kan bẹ nínú ẹbí tó jẹ́ pé wọ́n burú débi pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa sí wọn ìkà ni wọ́n mọ̀ ṣe sí yín tẹ́yìn bá lé èkú sí wọn kí làwọn mọ̀ lé sí yín jama ejò tẹ́yìn bá ń fún wọn ìjà wọn bá ní wọn ní fún yín tẹ́yìn bá ń kí wọn wọn ní wá kí yín tí wọ́n bá ń ṣèjọ tẹ́ bá lọ lè kí wọn tẹ́yìn bá ń ṣe wọn ní wá ìmí ọ̀sẹ̀ sọ fún ọ pé Ibrahim má jẹ́ àṣẹ mọ́ wádọ̀ mi ìsìn ní wádọ̀ rẹ̀ wọ́n ní ìwọ ọmọ sí tiẹ̀ lọ wọ́n ní tọ́ba ní kọ́ má dọ́dọ̀ òun mọ́ ó fún lówó ó tún dá padà fún ọ olóhùn bínú mọ́jà kún olóhùn ọjà wọ́n ní ọmọ wa ṣàdúrà fún wọ́n ní wọ̀nyí saddal qaribu kulla babin fala yasudda baba du'a gbogbo ẹbí tẹ̀ bá ń fún ní nǹkan tọ́ba lọ́wọ́ ọgbà ẹ máa fàdúrà ránṣẹ́ sí kò lè dádùá padà ọmọ ṣàdúrà fún ọlọ́mọba túnṣe ó jí lóru bàbá ṣàdúrà fún rẹ̀ tán àbúrò bàbá mi wọ́n lọ lúwẹ̀ bàbá yìí ọlọ́mọdé pílẹ̀ ní wọ́n já àbúrò ìyá mi ó ṣe ṣọ́ọ̀bù kan kọ́lọ́mọdé ojú náà ọmọ ẹ̀gbọ́n bàbá mi ó ṣe rí admission sí Jamia ní Madina ọlọ́mọba alákọ̀ọ́bá fún aláṣẹ yọrí sórí àdúrà tó ń ṣe òun ṣe fẹ́rẹ́ ara rẹ̀ Ànábì ní màláíkà kan yọ ọ́nà ró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ ọmọ sọmọ pé falaka mithlu dhalik gbogbo àdúrà tó tọrọ fẹ́ bí gbogbo ẹ̀ náà kọ́ máa jẹ́ tiẹ̀ náà ó jẹ́ pé tó bá ń ṣépè lẹ́bí àdúrà rẹ̀ ò ní gbà tó bá wá kú ẹ pèrè ayé ẹ lè bò lásìrí walau kana káfíra ìbá jẹ́ kèfèrí ẹ lè bò lásìrí àmọ́ ẹ̀ ní kírun sí la ẹ̀ ní faṣọ funfun sí la ẹ̀ ní wẹ̀ ẹ̀ sì ní sin sí tẹ̀ mùsùlùmí àmọ́ ẹ lò lè bò lásìrí táwọn yòókù rẹ bá wá dé àwọn eriwo yà tí wọ́n bá dé ẹ̀sùn sẹ́yìn ẹ̀ ní wọ́n gbé nǹkan wọn lọ tí ó bá sẹ́ni tí ó gbé ìwọ Ibrahim afa Isaac ustaz àti sheikh lẹ́sẹ̀ kínní lẹ́gbẹ̀ẹ́ bàbá olóró yẹn nítorí kó jẹ́ bí ẹ̀níjọ́ rùn ẹ̀níjọ́ rùn kọ́gbọ́rọ̀ rùn nígbà wọn ní kọ́gbọ́rọ̀ rùn lọ́wọ́ yín láyé nígbà tí ọ̀wá lè gbéra mọ́ ẹ̀gbọ́dọ̀ jẹ́ rùn nígbà Abu Talib kú ànábì lọ́dọ̀ rẹ̀ ó ní kó ṣe la ilaha illallah Abu Talib ọ̀dáhùn nígbà wá kú ọlọ́run kárí àwọn ẹgbẹ́ Islam àmọ́ ànábì ó sokùn ẹbí papọ̀ ó ṣe dáadáa sí ó pè ó ní kú la ilaha illallah Abu Talib sọ pé la ilaha illallah kọ́ ọ̀dẹ̀ gbàgbọ́ òhájú laka biha indallah tọ́wọ́dé jẹ́ kìyàmà la ilaha illallah ọ̀yẹ̀ kan tó wú yẹn tọ́wọ́dẹ̀ gbàgbọ́ yẹn ìdùó fún ọlọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní ju ọ̀nà
àwọn ẹbí méjì kan náà ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀daràn méjì kan ń bẹ lọ́dọ̀ àwọn ni má gbọ́n tí Muhammad sọ o sọ pé ó kú lérí ìṣẹ̀ṣe bàbá wa ńgbọ́ tànábì ńgbọ́ tiwọn náà ńgbọ́ ọ̀ya wọ́n là nábì olóhùn òwí ńgbọ́ oṣù yà lọ́ba sọ̀rùn nù lọ́ba jáde láyé ànábì bá kú lẹ́dẹ̀ rẹ̀ lẹ́ni tí omi ń dà lójú ẹ̀ ìpè Abu Talib ó sì sẹ́ra sóhun ọ̀pọ̀dà wa kú náà ni ànábì wá jókòólẹ̀ inú rẹ̀ ń bàjẹ́ Ali wá dé Ali sì ní lọ́mọ Abu Talib ó ní bóun ní ká wá sí baba ànábì ní ya Ali wárí abak Ali bàbá rẹ̀ ẹ̀dá abak bàbá rẹ̀ lọ́ọ̀lì dábò mọ́lẹ̀ lọ́ọ̀lì bò nǹkan rẹ̀ mọ́lẹ̀ ó sì gbé babẹ́ ọgbẹ́lẹ̀ ọ̀dẹ̀ lọ́ọ̀lì bò mọ́lẹ̀ ẹni tí Ali bò mọ́lẹ̀ yẹn igbá kẹrin ni àwọn sọ̀hábà bí ẹni tó bò mọ́lẹ̀ yẹn bàbá rẹ̀ ṣé mùsùlùmí ni àmọ́ ìwọ wa ni ká bò ó láṣìírí torí pé ẹbí wa ni ẹ̀yin ọlọ́gbọ́jà ti kú èmi ò ní débẹ̀ ó kú náà ó kú ọmọ wọná lọ ni tí n bá rùn nínú ilé ìwọ náà wọná ìwọ tó bò mọ́lẹ̀ wọná torí o ti jákun ẹbí táwọn ẹbí tí wọ́n ti wá kú jàmáà kí láà máa ṣe sí wọn á máa ṣàdúrà fún wọn á máa ṣe sàdákà tó bá súnà mu ẹ̀rín kéde pé ọmọ wa ṣe fìdáwù ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́jọ ọmọ ló ń ṣe ẹ̀yìn ìyá rẹ tó yí padà òun yẹ́yìn bàbá ẹ padà àbúrò bàbá rẹ ẹ̀ ń ṣe òkú rẹ̀ irọ́ o àdúrà ẹ̀ máa wá fún ẹ̀ṣẹ̀ sàárà tó bá súnà mu ẹ̀ṣokùn ẹbí nánu àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n fi sílẹ̀ àwọn ọmọ wọn ẹ̀ máa ṣe dáadáa sí wọn ẹ̀ṣokùn ẹbí papọ̀ nìyẹn ọwọ́ àdìjọ́ àlè kìyàmà kẹ̀ tó pàdé tó bá jẹ́ nire tí ó bá jẹ́ nire ẹ̀ tún pàdé ma wọ́n lọ àlìjẹ́nà ibo lòun lọ jama òun lọ nuna tó bá jẹ́ pé àwọn ẹbí kèfèrí ni wọ́n á máa ṣe dáadáa sí wọn ìyàwó Asma ó ní ìyá mi ìyá rọ́gìbà fi ziyarati wọ́n fẹ́ wá bẹ̀ mí wò wọ́n ìyá mushrika ẹlẹ́bọ ni ìyá mi fẹ́ wá bẹ̀ mí wò ẹlẹ́bọ ni o anabi ni siliha asiluha qala na'am siliha ó ní ẹlẹ́bọ ni ṣé kí n ṣe dáadáa sí kí n wẹ́kọ̀ọ́mù rẹ̀ kí n gbà á lálejò anabi ni siliha gbà á lálejò ẹbí rẹ ni ìyá yẹn ni ìyá rẹ ń jẹ́ lẹ́bọ kò ní kọ́ mọ́kẹ́ o kò ní kọ́ mọ́ ṣe dáadáa sí ẹbọ tí ń ṣe lónìí bá ṣe kíni lónìí bá ṣe torí ọlọ́run ọba tó dáa gan tí ó sì ń fún lómi ọba tí ó sì gan yín fún lọ́mọ ló ṣe bùn níwọ̀ ọlọ́run fi ọta lọ́rẹ kò sì sí ọlọ́run nígbà ọlọ́run ṣe dáadáa sẹ́ni tí ó sì kí ló dé tí wọn náà ní ṣe dáadáa sẹ́ni yẹn ọ̀lọ́ká ní sẹ́yẹ lẹ́kọ́lẹ̀ tó bá jẹ́ èèyàn burúkú èèyàn bú èèyàn ní àwọn ẹbí kan tó jẹ́ pé èèyàn mọ̀ pé ọ̀daràn làwọn eléyìí gbà wọ́n sì jọ́ dára náà ọmọ sí dáadáa Ànábì lè sàlẹ̀ wá sí bílẹ̀ mọ́káfì Ànábì ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan ẹni tí ń fún ọmọ fún ẹni tí ń béèrè rẹ̀ ọmọ béèrè rẹ̀ Ànábì ní òsokùn ẹbí pọ̀ walakinna al-wasila alladhi idha quta'at rahimuhu wa salaha Ànábì lẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ lẹ́ni tó jẹ́ pé gbogbo ẹni tí ò ṣe dáadáa sí nínú ẹbí yóò máa ṣe dáadáa sí wọn bí sì ń ṣe dáadáa sáwọn tí ń ṣe dáadáa sí ìmọ̀ báyà Yorùbá yẹn kílíà àwa Yorùbá làwọn bí wa àbí kí n sọ lédè Ògùn ni wọ́n ti gbọ́ ẹ̀yọ́ màá yá mi níta Ànábì sọ ni pé ìwọ tó jẹ́ pé ẹni tí máa ń ṣe dáadáa sí ọ nìkan ṣoṣo nílò ọmọ ṣe dáadáa sí nínú ẹbí ẹni fún ọ ló fún ẹni fún ọ ló bùn ẹni tí ń wọ lọ́wọ́ Ànábì ní òṣokùn ẹbí pọ̀ ìgbà tó di ẹni tí ń sokùn ẹbí pọ̀ nígbà tí ọ bá ṣe dáadáa sí àwọn tí èyí ṣe dáadáa sí ọ àwọn tí èyí ṣe dáadáa sí ọ nínú ẹbí wọ́n ní àbúrò bàbá rẹ kórìíra rẹ kọ́dà kò fẹ́ kọ́ lọ sí ìlú ìbótọ́ lọ kò fẹ́ kọ́ dá fún ọ kó bá ti dá fún ọ tán wọ́n ra mọ́tò fún ọkọ̀ lé fún àbúrò ìyá rẹ ní kò fẹ́ kọ́ lọ lárúbáwá bó bá ti ń bọ̀ ọ̀rọ̀ jàlábíà tuntun àti àlìkínbà àti màkáwíà ọ̀rà fún eléyìí ní jẹ́ kó sokùn ẹbí papọ̀ ẹ̀yọ́ máa yá mi ẹnìkan lè bá nàbí ó láwọn ẹbí ṣe dáadáa sí ń fún wọn ń náwó ń dààmú wọn ò mọ wọn máa sọ̀rọ̀ mi lẹ́yìn wọn máa pẹ̀gàn mi kọ́dà wọn tó máa sàbúrú wọn máa sọ̀rọ̀ aburú náà sẹ́sìn mi Ànábì ní láyìn kánà kama taqul gẹ́gẹ́ bí wọ́n bá jẹ́ pé bó ṣe sọ yìí ni o ka annama tusiffuhumul malla ìwọ́n máa ṣe dáadáa sí wọn dáadáa tó ń ṣe fún wọn bí ìgbà tó bá ń fún wọn ní eru gbóná mu ni wala yazalu ma'aka minallahi dhahirun alayhi ma dumta ala dhalik tí wọ́n bá ti ṣe dáadáa ti tiẹ̀ ipa wọn ò ní ká o bí wọ́n ṣàṣeyọ kò ní mọ́ bí wọ́n mú okùn ẹlẹ́rìí lóògùn kò ní ràn bí wọ́n pẹ̀gàn rẹ kò ní la bí wọ́n wù ọ́ kò ní lapa wọ́n sá máa ṣe dáadáa títí
ìta ń pè lókun ẹbí ìwọ́n mọ̀ worú ẹ̀sìn tẹ́niyẹn ń sìn mọ̀ sí worú wà tí ń ṣe kíní tí ń wù dáadáa tẹ́ni kọ́ máa ṣe fawaidu silatur rahim níparí ọ̀rọ̀ mi òun náà ni àǹfààní wo ilẹ̀ yóò máa jẹ tẹ́yìn bá ń ṣe dáadáa sí ẹbí alákọ̀ọ́kọ́ qurbatu ilallah tó bá ṣe dáadáa sẹ́bí rẹ tó ṣàìdá sí wọn ó súnmọ́ ọlọ́run ó di wòlé ọlọ́run inna rahima sujinatun minar rahman ọlọ́run bá ní ìtàkùn ní okùn ẹbí ọlọ́run ló ta papọ̀ máa ń wọ́sọ̀ lákì ọlọ́run ní ìwọ okùn ẹbí ẹni bá ti dàwọ́ papọ̀ wọ́sọ̀lùtùhù èmi ọlọ́run sọ di ọ̀rẹ́ mi wọ́n máa ń kọ́ta ákì ẹni bá ti já okùn rẹ̀ kọ́ta àtùhù èmi ọlọ́run bá ń já àánú ọlọ́run kúrò lára ẹ̀ ń lè kúrò nínú wìláyà bọ́lọ́run bá ti lé ọ kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì dáadáa kan tí èèyàn fẹ́ ṣe láyé mọ́ ẹlẹ́ẹ̀kejì rọ́fọ́ alikisi ọlọ́run wọn mú dààmú kúrò nínú ayé rẹ̀ ẹni bá sọkùn ẹbí pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọkọ̀ máa rọrùn nígbà tí Jibril tó wá bá Nábì nínú gáàrú al-Hira ọdẹrùbá Ànábì orí Jibril rí Ànábì ń sálọ nígbà tó dọ́dọ̀ Khadija ó ní kí ló ṣẹlẹ̀ Ànábì ní mo rí nǹkan ni Khadija ó ní wallahi la yukhzika Allahu abada fa innaka latasilur rahim Khadija ní nǹkan kan ò ní sí ọ aburú ò ní sí ọ ọlọ́run bá Allah ẹ máa ń sàánú gbogbo ẹni tí máa ń sokùn ẹbí pọ̀ ìwọ ń sokùn ẹbí ẹni máa ń sokùn ẹbí ọlọ́run ní dáadáa àmúlẹ̀ ayé wọ́tábìlì kálá gbogbo àwọn aláìní ọmọ ràn wọ́n lọ́wọ́ ó ń sokùn ẹbí ọ̀run aláìní lọ́wọ́ fọkànbalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó kàn mọ́ lójútu ni gbogbo bíi tí àwọn ìtàwọn èèyàn máa ń wá pẹ̀lú wàhálà nírọ̀rùn lọ́mọ rí àmọ́ ìdààmú ẹbí ń bẹ tọ́mọ náà o bẹ́ẹ̀ nìkan bá ti wá yóò tó sọ fẹ́ lè kejì pé wọ́n náà lọ lè bá ó ti fún mi èyí tó wà náà tó ń bọ̀ lẹ́yìn oṣù mẹ́ta o sọ wá rí àwọn kan wà wá táwọn bá gbà tán owó táwọn gbà yẹn owó yẹn ò pé ọlọ́lẹ̀ yákun ni tó fi pé bó bá ti wá bọ́ sójú ọ̀nà yóò mọ̀ wá sọ fún àwọn yẹn pé ẹ̀rí bọ̀dá mi mo béèrè 10,000 ó fún mi ní 5 ṣé n tó yẹ kó fún mi ní ó sì ra mọ́tò ọkọ́lé 3,000 ló sì wà lọ́wọ́ rẹ̀ ìwọ yá 2,000 sí ni káàbùrú rẹ̀ kó lè bá a ṣe kí ni kó lè bá a dunnú jáde wo ohun tí ó ṣe ohun tó ń sọ ìwọ ò ní wo bẹ̀ wọ́n lọ ní ahun ni ọ́ gbogbo tó ń sì ní ló gbélé lọ́wọ́ mọ̀dà lóhùn ọlọ́run ní dodi tí ọláyé lẹ́yìn náà kẹ́sìtà tó rìsíkì wọ́n tó lè lọ ọmọ ànábì ní ọlọ́run ọba aláyọ̀ fi àlùbáríkà sínú sẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ogun lérí dáadáa lẹ́yìn náà ọlọ́run fún ní arísìkì mọ́ ní ahaba ayé bọ́sọ̀tà aláwọ̀ fi rìsíkì ànábì ní tọ́ba fẹ́ kọ́ ọlọ́run ọba aláàkọ́tì arísìkì lẹ̀ fún wàyó sọ aláwọ̀ fi ázàríhì ó sì fẹ́ kẹ́mi ogun lérí dáadáa fàlẹ̀ yẹsùn lọ ráhìmà kọ́ máa sokùn ẹbí bọ̀ tọ́ba tó sokùn ẹbí arísìkì ọmọ wọ káàkiri ó ní ṣe wàhálà ma owó lókùn tí ọmọ wọ ká bọ́ba tí wàá rí owó yẹn ọlọ́run máa tarí àwọn ẹbí sí ọ tí wọ́n náà mọ̀ pé tọ́lọ́wọ́ sọ fún wọn lálẹ́ àná pé mo ṣe ìgbowó kan ẹni tó fún ọ náà ló pè wọ́n wá wọ́n fẹ́ fi dán wò ni tó bá tún náà èmi ò tún dé ànábì ní abba sọ́tọ̀ risk lẹ́yìn àlìjẹsà ọgbẹ́ ẹ̀sán tó ń ṣe lọ́dọ̀ àwọn ẹbí ò fẹ́ràn rẹ ilé tó bá ní sọ̀rọ̀ wọ́n dúró tì ọ́ lẹ́yìn náà mahabbatul aqrabin wọ́n nífẹ̀ẹ́ rẹ lẹ́yìn náà alikhairi ya umu jami al-usra látara yìí masih dára sẹ́bí gbogbo ẹbí ma ń nàró ni kò ní sẹ́nìkan tí yà ń jẹ tẹ́bí ń pa kò ní sẹ́nìkan tí ò sẹ́nà ọba ma torí àmọ̀ gbéra wa àmọ̀ rara wa lọ́wọ́ gbogbo wa wàhálà wa ọ̀fẹ́ kí ni yóò ma níwọ̀n bá orí ọ̀nà tó lè fi dá fáwọn ẹbí ò sínà fún wọn ọ̀sán àfẹ́kọ́jẹ́ pé ọ̀dọ̀ rẹ nìkan ni wọ́n ṣe kí ni ká máa wá yóò wọ ọlọ́run eléyìí nàró sẹ́mi pé bàbá yàtọ̀ yáyà àtàwọn ẹbí kálukú wọn mọ̀ sí kíni wọn mọ̀ gbádùn ni látara bẹ́ẹ̀ asibabu qati'atu rahim ètí máa ń fa tu ẹbí bí tètè máa ń jábọ́ ètí máa ń já okùn ẹbí tá a lè sọ̀rọ̀ fún alhassad kámá ma lára má bínú oore lára ẹbí àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ ọlọ́run ti pín ó ti kádàrá kò sí tí ó yí padà ẹlẹ́ẹ̀kejì adh-dhulmu fil mal kámá ma lura wọn jìbìtì owó tẹ́ bá ti da owó papọ̀ ẹ dọjà papọ̀ ẹ má ṣàbòsí fúnra yín tẹ́ bá ṣàbòsí tẹ́ gbára yín ẹbí ọ̀padà túká alikébùr ìgbéraga ọlọ́run bù fọ bóyá ìmọ̀ lónìí ni owó lónìí ni ọwọ́n sì gbéraga ọ̀padà jákun ẹbí torí àwọn èèyàn wòye fẹ́rẹ̀ ní tẹ́ máa ń gbéraga àlẹ́ ànáníyá òun ní jẹ́ pé tààrẹ nìkan lọ́mọ àtàwọn ọmọ tiẹ̀ ọ̀yà sáwọn yòókù wọ́n sáré pé ọ̀yà sáwọn wọ́n lọ ń jákun ẹbí bó ṣe ṣe lásán mọ̀lẹ́ lọ́mọ sí lásán ẹbí tó kù náà nùkàránù jẹ́mìl kẹ́bí ó ṣe dáadáa fún wa ká má ma pàtàkì ẹ̀ ká má fi ojú olóore gúgi ìmọ̀njákun ẹbí alimán ká sóore ká jòkó tì bó ṣe wà yẹn àbúrò bàbá mi ni mo ti sọ́bù fún eléyìí mọ́ra lọ lóòbó tí wọ́n bá ti gbọ́ inú wọn ní dùn mọ́ àyè máa ṣe oore ká máa ṣe èrègún lẹ́yìn náà da'watu dhir rahmi ila ma harramahullah ká máa pe ẹbí síbi tọ́lọ́wọ́n bá ara ṣe léwọ̀
bọ́ba wọn ò ní wá níbo ní kọ́ wá sọdún ẹbọ kò ní wá oníkọ́ wá gba nǹkan kọ́ wá lò ó lóun ọ̀wá ń bínú ìwọ lọ jákun ẹbí torí wọ́n lọ mọ̀ pé ìgbàgbọ́ rẹ̀ ò so máa ń tọ́ gbé fún ó ní alùsùn náà lòun ó ní súnà lòun máa ṣe wọn ò ṣẹbọ mọ́ ọwọ́ ń pè sí bẹ́ẹ̀ bọ́ ìwọ lọ ń jákun ẹbí lẹ́yìn náà ká máa rò èrò burúkú pẹ̀lú ara wa ẹbí tí ọ̀rọ̀ rẹ̀ ọba ti kílẹ̀ àṣẹ ọ pé mo bí máa kọ́kọ́ wá mo bí ẹlẹ́ẹ̀kejì ọ yọjú ó lè wá sọ̀rọ̀ fún ọ tọ́wọ́ pé ẹ má bínú èyí sì tẹ́ ro nǹkan mi ó pe fóònù rẹ̀ kò gbé bọ̀dá ó ti mọ̀ pé a fẹ́ tọrọ owó ni sọ ìmùgbé alùbárà làwa a sì ní pè mọ́ ọmọ bóyá fóònù tó gbé kalẹ̀ tí ń ríngì yẹ bóyá wà ní tọ́lẹ̀tì bóyá ń kírun lọ́wọ́ bóyá ń ṣàdúrà lọ́wọ́ bóyá kò sí ibi fóònù bóyá ń ṣàjẹ́ níbì kan ó sì ti dájọ́ ipe kèé gbé fóònù àìwọ́ kò gbé tiẹ̀ náà kèé gbé tèmi náà látara bí ẹja máa fúnra wa ní excuse alikọ́tà ntaba gáfàrà làhùlà téèyàn bá ti kú tí máa ń jákun ẹbí tó bá túbá ọlọ́run bá ṣetán láti ṣàforíjì fún ata ibomina dhanbi kamala dhanbada ọlọ́run tí máa ń jákun ẹbí tó bá yẹ túbá fún òun ní jákun ẹbí má ìpele ní òun pe bàbá òun òun parí ìjà òun pe ya òun parí ìjà àǹtí òun parí ìjà àbúrò òun parí ìjà kamala dhanbada gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún fàlìyàfò wàlìyàsífàhù ọlọ́run bá ní ẹlẹ́ ń bó kúrò lẹ́mìí ẹ ṣàforíjì fáwọn tí wọ́n bá ṣẹ̀yìn wàlìyàfò wàlìyàsífàhù ẹ sì parẹ́ kúrò nínú ẹ̀mí kẹ́ẹ̀fì sin ọlọ́run ala tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́yìn fẹ́ kọ́lọ́run bá fèrè jẹ yín náà tẹ́ bá fẹ́ kọ́lọ́run fèrè jì yín ẹ̀yin náà fèrè jẹbi ẹ yọ̀ǹda wọn fọlọ́run ẹ parí ìjà tí ń bẹ láàrin yín ẹ sì dáadáa sí wọn subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullah wa barakatuh. فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم